kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin ìyá mi, mo kí ẹ̀yin ẹ̀gbọ́n mi, mo kí gbogbo apátápátá ní orí kan ní aláyọ̀ yìí tó ń pè ní Princess Ọjọ́jọ́lá blog. Kò ní sú wa, kò ní rẹ̀ wá lágbára Ọlọ́run. Gẹ́gẹ́ bí ẹ ti rí wípé ètò tuntun tó sọ̀kalẹ̀ sí orílẹ̀-èdè Yorùbá tá ń pè ní òkùnkùn ìmọ́lẹ̀ dé òkùnkùn paradà. Ẹ ṣeun gan. Èmi tí mo ń bá yín sọ̀rọ̀, orúkọ tèmi ni Oyègúnlẹ̀ Olúwamáyọ̀wá tí gbogbo èèyàn mọ̀ sí Comrade Mayor. Àwa jẹ́ ọmọ adúláwọ̀ rere tí a dẹ̀ fẹ́ lọ síwájú fún gbogbo àwọn ọmọ Yorùbá, torí pé nǹkan tó máa bọ ọmọ Yorùbá jẹ́ nú àní ẹ̀bà gbé wá sí etí ọmọ Yorùbá. Onísùwà kò ní rẹwà náà la máa sọ. Mo kí ẹ̀yin ya wa ní ìtókàn báyìí, màá fẹ́ kí tó bá possible kí gbogbo wa ṣe nǹkan táwọn òyìnbó ń pè ní introduction. Ẹ jẹ́ ká mọ̀ tó bá dẹ̀ pé kò dẹ̀ possible, ẹ jẹ́ ká mọ̀ èyí tó jẹ́ ètò. So màá fi àsìkò yìí pé màá wọn ìyá wa Jágún kí wọ́n kọ́ bá wa tún ṣe àdúrà. Ẹ ṣeun gan. Ìyá wa ìyá Jágún. Timi. Hello, ẹ káalẹ́ gbogbo, ẹ kúrọ̀lẹ́ gbogbo ilé, ṣé ẹ ń gbọ́ mi? Ẹ kúrọ̀lẹ́ gbogbo ilé. À ń gbọ́ yín dáadáa ìyá mi. Ayé ọmọ Yorùbá àtàtà, ẹ̀yin ọmọ kọ Yorùbá, mo kí yín o. Ayé wa dájú wá ṣe o. Àníkòfà àníròfà àgbínígúnlẹ̀ séwùtì èfo. Àkùnrinlẹ̀ lórí lágbára Ọlọ́run. Bàbá Akíntóyè yóò pẹ́. Sunday Igboho ṣá, a ní ìkáyé wà, another ní ìkáyé ṣe kátàfì. Wà pẹ́, àní fẹ́ ṣàwátì lágbára náà ò sí ní pọ́sọ̀nù lọ́wọ́ wa. Princess Bọ́láńlé máa bá ṣẹ́ ẹ lọ, àwa ìyá wà lẹ́yìn ẹ̀ lágbára Ọlọ́run. Àwọn onílẹ̀ á dúró tì ẹ́, Ọlọ́run ọba tó ní ìkápá sọ́mà tilẹ̀ wọ́n á dúró tì ẹ́, wọn ò ní padà lẹ́yìn ẹ̀. Èpè wájú, èpè ẹ̀yìn kò ní mọ́ ẹ o. Èpè wájú, èpè ẹ̀yìn kò ní mọ́ àwọn ọmọ ẹ. Ẹni tó bá di ẹrù rẹ̀ lẹ̀ fúnra ara rẹ̀ ni ó gbé ẹrù rẹ̀ tí ó gbèrú. Wọ́n ti ṣe òṣùká, wọ́n ti di ẹrù, wọ́n fúnra wọn sì máa gbé ẹrù wọn rù. Ọwọ́ tọ́gẹ̀dẹ̀ bá gbé ilẹ̀ ló ń bọ̀, ọwọ́ ara wọn máa fi ṣera wọn. Àwọn ò kì í ṣépè fún yẹn o, ṣùgbọ́n èpè téèyàn bá ṣẹ́, a ní àǹfààní láti dá padà. Gbogbo èpè tó ń ṣẹ́ lánàá, tó ń ṣẹ́ fún bàbá Akíntóyè, tó ń ṣẹ́ fún Sunday Igboho ṣá, back to sender, ọwọ́ ara wọn náà máa fi ṣera wọn. Arékìṣẹ́gi orí ara rẹ̀ ló máa fi gbé o. Téńté ní gbá lékè omi ẹ̀ ilẹ̀ máa lékè wọn o. Àwọn náà mọ̀ nǹkan tó ṣe wọ́n tó ṣe pé èpè ṣá. Èpè ò ní mọ̀ wá o lágbára Ọlọ́run. Àwọn fúnra náà pọ̀ ẹ̀kọ́ ìbànújẹ́ fúnra ara wọn. Ọlọ́run ó sì jẹ́ kí wọ́n mú ẹ̀kọ́ wọn, wọ́n mú ló. Ọlọ́run ó fi ṣọ́ ẹ̀ṣọ́ àwa o. Nílò àjọ alọ́ọ̀dẹ o. Ó ṣe máa rí nìyẹn o, ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ o. Ẹ ṣeun gan ọmọ ìyá mi, ìyá Jágún, ìyá dáadáa, abiyamọ rere, onísúnyín kò ní rẹ̀yìn lágbára Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá káàkiri àgbáyé, ìdí tí ẹ fi rí ọ tí ẹ wá síbí ni wípé ẹ rí pé àwọn set àwátawà yìí, ẹ rí pé àwọn ohun ṣe lépè, ṣùgbọ́n ìyànjú la máa gba àwọn èèyàn wa. Bí ọ̀rọ̀ Jésù, ó ní pé bàbá dáríjì wọn torí pé wọn mọ̀ nǹkan tó ń ṣe. Wọ́n dẹ̀ máa ń sọ pé òkúta bá sọ mọ́ pẹ̀lọpẹ́ ń sọ mọ́ ni. Nǹkan tẹ̀yìn ìyá wa sọ fún wa nìyẹn. So òun ló fi jẹ́ wípé kò ṣe bí àwọ̀tá wá ìbò ṣe pé a fẹ́ wá ṣépè, torí pé àwa ò dàbí àwọn kan tó jẹ́ pé èpè ni wọ́n fi wẹ̀ wọ́n. Tẹ́ bá rántí táìmù kan tó ní pé wọ́n máa ń ṣépè fáwọn kábíyèsí, wọ́n máa ń ṣépè fáwọn gọ́vnà, wọ́n máa ń ṣépè fáwọn tó jẹ́ àwọn ọmọ Yorùbá. Ẹ ti rí pé àwọn sẹ́ẹ̀tì tó máa ń ṣépè, àwọn ní sẹ́ẹ̀tì Onítìrí àti Soyekoribe. Bọ́tà wá yìí, àwa kò fẹ́ wá gbà wọ́n níyànjú ni. Ó dẹ̀ láwọn kókó ọ̀rọ̀ kan tá máa mú jáde. Ṣóyè yín, because ó dàbí ẹ̀gbọ́n àtàbúrò tọ́jọ́ wà nílé ni tó jẹ́ bí wá pé wọ́n máa ń jàṣà lójoojúmọ́. Ẹ̀gbọ́n lè pa àbúrò, àbúrò lè pẹ̀gbọ́n, bọ̀ wá kò máa bára wọn jà ní bọ́ọ̀tì. Ó máa ń ní tó bá máa tú ọ̀nù wọn tó jẹ́ pé a máa jà láti máa fi ọgbọ́n máa tò. Sòun ló fà á tí àwa fi wá síbí. Onísùwà kò ní rẹ̀wà o. Mo fẹ́ pe ìyá wa, ìyá mi, ìyá ìyanu, ẹ jẹ́ bá wa sọ̀rọ̀ sílé. So àwọn àmọ̀ràn tẹ́ mọ̀ pé lè fún àwọn tó jẹ́ pé èpè ṣá ni wọ́n fi wẹ̀ wọ́n, omi èpè lọ́ fi wẹ̀ wọ́n,
oúnjẹ èpè ni wọ́n fún wọn jẹ, aṣọ èpè ni wọ́n fún wọn wọ̀, gbogbo nǹkan ara wọn bí èpè ni. Ẹ jẹ́ bá mi fún wọn lọ́rọ̀ yànjú. So ìtẹ́bádẹ́ tí mo gbẹ tún lè tún fi ṣàdúrà fún wọn torí Jésù ní pé bàbá dáríjì wọn torí wọn mọ̀ nǹkan tó ń ṣe. So yá mi yá ìyanu, ẹ jẹ́ bá wa sọ̀rọ̀ sílé mà, ẹ ṣeun mà. Ẹ ló mà yá wa o, ìyá ìyanu. Mute bóyá wọn mute. Ok, yá mi yá jagun, ẹ bá mi bá wọn gbé sókè mà, ẹ bá mi ràn wọ́n lọ́wọ́. Ẹ ṣeun mà, yá jagun. A mà dúpẹ́ Ọlọ́run ó mọ̀ ṣàánú wa. Èmi ò mọ nǹkan tá a fẹ́ máa ṣépè fúnra wa fún o. Kódà bàbá Akíntóyè sọ́njò ní ó lẹ́yìn ọmọ mi, ó ní ẹ má jà mọ́, ó ní ayé ṣépè fúnra yín, ayé búra yín, kí lẹ̀ ń búra yín fún? Even Májàsọ́lá gan fúnra rẹ̀ ó ní kí là ń bára wa jà fún. Kò yé mi nǹkan tá à ń bára wa jà fún o, kò yé mi nǹkan tá a torí ẹ̀ ń búra wa o. Wọ́n á jẹ́ pé èpèsá lójoojúmọ́. Ilé tó bá ti ń ṣépè léyàn ò kí ń dà, ilé tó bá ti ń ṣépè léyàn ò kí ń tòrò, ilé tó bá ti ń ṣépè níjọ́ tí èpè yẹn bá máa padà sórí elépè, wọ́n máa rò páyé sàs ní onítọ̀hún ni o. Torí èmi mọ̀ wípé èpè tí wọ́n ṣẹ́ yẹn ó máa padà lé wọn lórí, ṣùgbọ́n ẹ̀yin ọmọ ìyá mi kí là ń ṣépè lera wa fún? Ṣé torí Yorùbá nation yìí náà ni? Tẹ́ bá tẹ̀ ń rówó gbà, tẹ́ forúkọ Ìgbòho, tẹ́ ti fi gbowó right from beginning, tẹ́ ti fi ṣe nǹkan rẹ̀, ṣó ti yẹ ká ẹ máa ṣépè fún wọn? Kò yẹ ká ẹ máa ṣépè fún wọn. Ìyá Gàrẹ́tà, ìyá wa Dagboru of Yoruba nation, Dagboru of our time, ẹ dákun ẹ jáwọ́ nù ìsọkúsọ tẹ́ ẹ̀ sọ kiri. Bàbá Akíntóyè tó ti bẹ̀ yín, ó pè yín ó bẹ̀ yín, ó lọ́mọ mi dúpẹ́, ó ní gbogbo nǹkan tó ṣe ní kò jáwọ́ ń bẹ̀ o, ó ní kó má dàbíi pé ìgbà tó wọ àárín wọn o, ìgbà tó wọ àárín wọn ni gbogbo nǹkan ní báyìí. Bàbá ò fẹ́ là mọ́lẹ̀ ni pé ìgbà tí wọ́n Dúpẹ́ Onídìrí Onítìrí, ìgbà tó wọ àárín wa ni gbogbo ẹ̀ dàrú. One voice là ń bá bọ̀ o, ṣùgbọ́n ìgbà tó wọ àárín wa, ìgbà ẹni gbogbo wa pín sí méjì, tó sọ wá di PDP àti APC. Gbogbo nǹkan tó bàjẹ́, tó ti bàjẹ́ for long, ó tún wá bẹ̀rẹ̀ yẹn ní Yorùbá nation. Ṣé wọn ò kí à ń bá ní sùkàfà ní tọ́ya ni? Ṣé bí bàbá rí pé ọmọlúwàbí ni ẹ́ ló fi ní kó máa bọ̀, ó dẹ̀ débẹ̀ tán, ó dẹ̀ mú. Kí lẹ fẹ́ gbà nú èpè? Ẹ dákun ẹ rántí àwọn ọmọ tẹ́ ẹ bí. Èpè máa ń pelépè ni. Bíbélì ní a ó bẹ̀ ṣe bàbá wò lára ọmọ tí dèrò kẹsìnì àti kejì àti kẹta máa lọ. Ṣé wá yẹ kẹ́ wá ra èpè burúkú lẹ̀ fáwọn ọmọ yín? Ṣé wá yẹ kẹ́ ra èébú lẹ̀ fáwọn ọmọ yín? Ṣé wá yẹ kẹ́ máa forí àwọn ọmọ ọlọ́mọ tí wọn ò ṣẹ̀, tí wọn ò rò, kẹ́ máa forí wọn gbèpè? Ìwọ wo èpè tó ṣẹ́nu sọ pé gbogbo ẹni tó bá ní kí bàbá Akíntóyè má ṣe kinní kan, tó bu èpè ní wọn lórí, tó mọ̀ pé back to sender ìpè yẹn wá padà lé ẹ lórí Odúpẹ́. So á dáa kẹ́ ẹ máa rántí irú ọjọ́ tí wọ́n ṣépè yẹn. Iná mi ti lọ. Náà kìíní bá a lè. Ó máa rántí ọjọ́ tí wọ́n ṣẹ́ èpè fún àwọn ọ̀tá bàbá Akíntóyè. Ìwọ sì ní ilé, ó wá padà á jẹ́ ẹ̀kan nú àwọn ọ̀tá bàbá Akíntóyè. Èpè yẹn wá padà lé ẹ lórí. Èmi rò pé gbogbo àwọn alálẹ̀ Yorùbá tí wọ́n fún lóúnjẹ látijọ́ yìí, tí wọ́n ń bẹ̀ ọ́ lórí àwọn ọ̀tá wa, àwọn èṣù yẹn wọ́n ti kó sí inú o, torí ẹ̀ kì í ṣèyàn gidi báyìí o, àpò aṣọ ẹ̀ ń ṣèyàn gidi. Àti Dúpẹ́ àti Soyekoribe àtàwọn ẹ̀ ń tọ́rẹ̀ jí ẹ̀ ń ṣèyàn gidi o. Ẹ ti kúrò nínú èèyàn o, ó dàbí pé èṣù ló ń bá yín gbé, tó ń bá yín jẹ, tó ń bá yín tó tí ò bá jẹ́ pé ẹ̀ ní máa fojoojúmọ́ ṣépè, kí lẹ fẹ́ gbà nú èpè? Ẹ lọ jáwọ́ nú èpè, back to sender, ẹni dẹrú lérú tọ̀, ẹ lọ jáwọ́ nú èpè o. Èmi kàn máa advice yín ni, àwa ò ní ṣépè fún yín torí gbogbo èpè tẹ́ ṣẹ́ yẹn ó ti tó ẹrù fún yín láyọ̀tọ̀. Torí ìgbà tẹ́pẹ̀ yẹn bá máa bẹ̀rẹ̀ sí jà lórí yín, lórí àwọn ọmọ yín, wọ́n á máa sọ fún yín pé èpè ó lẹ̀ kọ́kọ́ ò já yín o, ẹ̀yin lẹ fagbùrú o, tí a bá sì fagbùrú ó fagbó. Torí ẹ lọ jáwọ́, gbogbo ayé ló ti mọ̀ yín, gbogbo ayé ló ti mọ̀ yín níjọ elépè, ẹ má jẹ́ kó sọ yín lórúkọ bú yẹn, ẹ ká ìjọba ọdún kúrò. Èmi ò ní sọ ju yẹn lọ, advice lèmi ò fún yín o, torí èmi sì máa jáde lé yín lórí ìkú díẹ̀ o, ó ṣe jẹ́ nìyẹn o. Ìyá mi ẹ ṣeun, ìyá mi ìyá jágun, kò ní sú yín, kò ní rẹ̀ yín má lágbára Ọlọ́run. Ẹ fún àǹfààní gbogbo àwọn tí ẹ̀ ń wò wá ní ilé káàkiri àgbáyé, ẹ máa wọ́n dà pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ ń bí lèní, tó jẹ́ pé àwọn èèyàn wọn ń sọ̀rọ̀. Nǹkan tó ń ṣẹlẹ̀ ni wípé lórí nǹkan tí tó yẹ kó rí bẹ́ẹ̀,
àti Onitiri tó ń pè lóní dọ́tí tó ń ṣe pé bí èpè ṣá ni òun ló fà á. Àwọn wá gbàdúrà fún wọn ni ò torí pé bàbá dáríjì wọn torí pé wọn mọ̀ tó ń ṣe. Ṣùgbọ́n màá fẹ́ kí ìyá princess kí wọ́n play tókí nínú àìmọye èpè tí wọ́n ṣẹ́ lánàá tó bá possible ẹjọ́ amójú ẹ̀rọ wa ẹ̀jẹ̀ bá play wọlé káwọn èèyàn gbọ́ nílé kọ́ lè mọ̀dí tí a ṣe ń ṣe program yìí. Ẹ ṣé gan. Ṣé èèyàn dẹ̀ wá ní kó wá lọ sí Fàlàwọ́ ni kó gbé láti ẹ dání ẹ bá mute ma ẹ bá mute. Amójú ẹ̀rọ wa ọmọjọjọ la studio. Ẹ má bínú àti mute ẹ má bínú. Ẹ jẹ́ kí n mo kí gbogbo ẹ̀yin ìyá mi nínú ilé o, mo kí gbogbo yín ẹ ṣé o, ẹ̀yin abiyamọ tòótọ́, abiyamọ àbọ̀dá gbọ̀rọ̀gbọ̀rọ̀, mo kí yín o, ẹ̀yin ìyá mi. Èpè ò ní jà gbogbo wa o, èpè ò ní jà wá, èpè ò dẹ̀ ní mọ́ àwọn ọmọ wa. Ọlọ́run tó dá wa, tó ṣẹ̀dá wa, ó ti rí wa kó tó dá wa. Nígbà tó dẹ̀ fẹ́ ṣẹ̀dá gbogbo wa kò sẹ́nikẹ́ni níbẹ̀ nígbà tí Ọlọ́run ṣẹ̀dá wa. So ẹni tí ò wá mọ bí Ọlọ́run ṣe ṣẹ̀dá mi, tí ò mọ bí Ọlọ́run ṣe ṣètò mi tí mo fi dénú ìyá mi, tí mo fi délé ayé, tí mo fi rìn, tí mo fi dàgbà, tí mo fi tó bí mo ṣe tó yìí. Ó wá ń wò mí sùkù. Ó ní òun fẹ́ kí àwọn ìyá àwọn àti bàbá òun kí wọ́n fi òkú òun tẹ́lẹ̀ ọkọ̀ wálé láti ìlú London tóun wà, pé kí wọ́n fi òkú òun sọ̀kò sílé kí òun fojú sunkún gbogbo ọmọ. Irú abiyamọ wo nìyẹn tí ó wo orú mi sùnsùn bí mo ṣe tó yìí, tí ó sì máa gbàdúrà pé kóun kó fojú sunkún ọmọ. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́yin èèyàn mi kẹ́ bá mi listen, kẹ́ worú àwọn èpè rabandẹ tí arábìnrin yìí tó kó kalẹ̀ fún àwọn generation tó ń bọ̀ nínú àwọn ìran yìí, nítorí pé mo mọ̀ pé èpè yìí kì í ṣe ti tèmi. Bẹ́ẹ̀ ni, nítorí ẹni tí Ọlọ́run kò fi bú ẹnikẹ́ni kò lè fi bú. Ẹni tó bá fi mí ré nígbà tí Ọlọ́run kò fi mí ré, ó ti di ẹni ìkọ̀sẹ̀ níwájú Ọlọ́run, di ẹni fífi ré. Nítorí náà máa play voice díẹ̀ nínú àwọn nǹkan tí wọ́n send sí mi pé wọ́n ṣe lánàá, because nígbà tí mo ti click play, èmi ò kí ń wo èpè, èmi ò ń wò rárá, nítorí èpè tẹ̀ ń wò yẹn tó bá lọ tí ò bá ríbi tó ń lọ mọ́, ẹni tó gbọ́ nínú ẹ̀ afarakọ́, ẹni tó wò ń bẹ̀ afarakọ́. Èmi ò dẹ̀ ṣetán láti forí gba èpè. Mo kàn fẹ́ kẹ́ ẹ fetí gbọ́ díẹ̀ nínú ẹ̀, kẹ́ wá bá mi ṣe àdúrà pé tó gbogbo èpè tí wọ́n ṣẹ́ kí Ọlọ́run Olódùmarè kó bá mi fagilé o, képè má jà mí kó má jà wọn náà, torí pé bàbá dáríjì wọn mọ tí wọ́n ń ṣe. Ẹ jẹ́ ká lísì sí. Adétẹ̀gbélé lórí ọkọ mi, àwọn dúpẹ́ lórí gbogbo èso tó tara ẹ̀ jáde, àwọn dúpẹ́ lórí àfà, àwọn dúpẹ́ pé gbogbo àdáwọlé wọn ń yọrí sí rere, àwọn dúpẹ́. Adéretí Adéretí Bello, Bọ́láńlé Adéretí Bello. Bọ́láńlé Adéretí Bello, ó ní kò sí nǹkan tẹ́yìn Elédùmarè lè ṣe. Bọ́láńlé Adéretí Bello, ó ní kò sí nǹkan tẹ́yìn Elédùmarè ẹ̀yin bàbá fẹ́ ṣe. Ó ní iṣẹ́ tẹ̀kọ̀ gbélé màmá Modúpẹ́ Ọlá ọmọ Onitiri lọ́wọ́, ó ní kò wọ́n jẹ́ kó wá sí mi tẹ̀. Bàbá mo wá pè ní wákàtí ọ̀rọ̀ yìí, mo wá fẹ́ gbé Bọ́láńlé Adéretí Bello lẹ́yìn lọ́wọ́. Olúwa jẹ́ kí gbogbo nǹkan tó gbẹ́kẹ̀lé Olúwa jẹ́ kó bàjẹ́. Nínú omi ara rẹ̀ kó bàjẹ́, nínú ẹ̀jẹ̀ ara rẹ̀ kó bàjẹ́. Ìyá mi ó ti tó. Ìyá mi ó ti tó. Àwọn èdè stop ẹ. Mo fẹ́ kí gbogbo ẹ̀yin abiyamọ, ẹ̀yin ìyá mi, ẹ̀yin abiyamọ rere, kẹ́yin náà ń gbàdúrà kẹ́ ẹ jẹun ọmọ, kẹ́ ẹ má fojú sunkún ọmọ, kẹ́ ẹ bímọ kó tó rù mí báyìí, kẹ́ ẹ dẹ̀ gbàdúrà kẹ́ ẹ fojú sunkún wọn. Ẹ jọ̀ọ́ ẹ bá mi dá gbogbo èpè wọn padà sí wọn lórí. Orí elépèlépè lọ, ẹni tó bá di ẹrù òun ló máa ń forí ara ẹ̀ gbé. Gbogbo èpè wọ́n forí ara wọn ṣẹ́ kí wọ́n forí ara wọn gbé, nítorí mi ò jẹ wọ́n lépè. Mo dúró lórí òdodo, mo dúró lórí àpáta Kristi ayérayé, mo sọ̀rọ̀ àṣẹ jáde. Gbogbo èpè, àṣàsí, asán, àrọ, èpè, àfọ̀ṣẹ, gbogbo nǹkan tẹ́ fi ṣe agbára, tẹ́ fi ṣe èpè, mo dá padà ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Mo dúró mi ò dádúró, mo ti ẹnu mi bọ ẹ̀jẹ̀ Jésù, mo wá sọ jáde nínú agbára ńlá ọ̀gá ògo, ọba tó dá ayé tó dá ọ̀run.
tí ò sí ẹnikẹ́ni níbẹ̀ nígbà tí Ọlọ́run ṣẹ̀dá mi, nígbà tí Ọlọ́run dá ayé àti ọ̀run, kò sí mi níbẹ̀, ṣùgbọ́n ó fi ayé sílẹ̀, ó fìdí ayé kalẹ̀ lórí òfurugbádá. Ó dá ayé, ó ní kí ayé kí ó wà. Nígbà tí ayé wà, ó ní kí ìmọ́lẹ̀ kó wà. Ọlọ́run ìmọ́lẹ̀, Ọlọ́run òdodo, ọba àwọn ọba, kìnìún àyà Júdà, yágbóyájú ọkùnrin ogun, arógun má tìdí, Ọlọ́run ìrànlọ́wọ́, ọba àwọn ọba, Elédùmarè, gbogbo nǹkan tí Soyekoribe tó pẹrẹ ní Soyekoribe, mo nínú ọlá Ramon tó fi ẹnu ara ẹ̀ béèrè, àti gbogbo àwọn tí wọ́n wà lórí aago pẹ̀lú ẹ̀ tí wọ́n béèrè láìṣe láìrò wọ́n. Ọlọ́run ìrànlọ́wọ́, mo fẹ́ kó bá mi dá padà fún wọn ní ìlọ́po gbogbo nǹkan tí wọ́n béèrè. Ọlọ́run bá mi fi fún wọn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe. Nítorí ọ̀rọ̀ Ọlọ́run wípé ó ní bí ẹ̀yin bá ṣe wí ní etí mi, gẹ́gẹ́ ni èmi ó ṣe sí yín. Ọlọ́run mo bẹ̀ ọ́, Ọlọ́run ìrànlọ́wọ́, ìmọ́lẹ̀ ńlá, Ọlọ́run tó jẹ́ èmi ni, ògo nínú ògo, àríró àlá, gbìgbìnìkì ọlá, awúwo má ṣe gbé, ògbèjà kẹrù obo níjà, balógun lójú ìjà, Ọlọ́run àwọn ọlọ́run. Tó bá jẹ́ pé lódodo àti lótìtọ́ ni mo dúró lórí Kristi tí n kò sì mọ òmíràn mọ orúkọ rẹ, Ọlọ́run dìde nínú àánú, dìde nínú agbára, dìde nínú títóbi rẹ. Olúwa fira rẹ hàn wọ́n, Olúwa jẹ́wọ́ títóbi rẹ, jẹ́ tó mọ̀ pé ìwọ ni Ọlọ́run. Nítorí pé mo ní àwọn mìíràn gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, àwọn mìíràn gbẹ́kẹ̀lé ẹṣin, ṣùgbọ́n nítorí tí èmi gbẹ́kẹ̀lé ìwọ Ọlọ́run Olódùmarè, ọ̀gá ògo, àwọn ṣubúdù mi gẹ́gẹ́ bí májẹ̀mú èyí tí o bá mi dá. Ọlọ́run ò, mo bẹ̀ nínú àánú rẹ, gbogbo tí àwọn pípù yìí béèrè, Soyekoribe tó ń pèrè ní Soyekoribe, mo nínú ọlá Ramon tó béèrè lórí ara rẹ̀, tó béèrè lórí ọmọ, àti gbogbo àwọn tí wọ́n dúró ní tọrọ gbà yíká. Ọlọ́run bá mi dá padà fún wọn ní ìlọ́po. Ẹ bá mi sọ bẹ́ẹ̀ fún wọn pé back to sender. Ọlọ́run bá mi dá padà fún wọn. Back to sender. Gbogbo èpè, gbogbo àkàsí, gbogbo àfọ̀ṣẹ èyí tí wọ́n lò nínú òdì sí mi, Ọlọ́run kó dá padà fún wọn. Lórí ìrìn Yorùbá, gbogbo lórí Kristi ni ò dá dúró. Yorùbá nation, ó yá jáde wá, ògo rẹ ti tàn. Yorùbá nation, jáde wá, ìmọ́lẹ̀ ti dé, ògo rẹ ti tàn. Ìran Yorùbá ò bọ́ lóko ẹrú, nítorí pé àwọn ń jàjà òmìnira, nítorí pé a dúró lórí òdodo ti Kristi, nítorí pé à ń ṣe Yorùbá nation tọkàntọkàn. À ń ná owó wa, à ń ná ògùn wa, à ń ná àkókò wa láti ṣe rally, à ń ná gbogbo ìgbà wa láti sọ̀rọ̀ lórí òdodo pé kí Yorùbá nation lè wáyé, ká lè bọ́kò lóko ẹrú, kí ìmọ́lẹ̀ ní Yorùbá lè tàn. Ṣùgbọ́n tí àwọn kan wá sápamọ́ ní kọ̀kọ̀, tí wọ́n wá ń ṣépè fún ẹni tó dúró ti òdodo, tó ń gbàdúrà sí Ọlọ́run lórí ìrìn àjò yìí, ìwọ Ọlọ́run ṣe ìdájọ́ wọn. Ṣe ìdájọ́ wọn. Ọlọ́run ṣe ìdájọ́ wọn. Ọlọ́run ṣe ìdájọ́ wọn. Onitiri fún wọn rẹpẹtẹ síbẹ̀. Àmì wẹ́nà Júdà ní àwọn ìdájọ́ gbogbo wọn kọ́ forí wọn gbé gbogbo èpè gbogbo ìtọ́fì ìwò ṣe kó fi àfọ̀ṣẹ sọ kó máa dá padà lé wọn lórí. Ọlọ́run kó dá padà lé wọn lórí. Nítorí tí mi ò jẹ, nítorí tí mi ò mu, nítorí tí mo ṣèrà mi, Ọlọ́run mo wá síwájú ìjánu, mo béèrè fún ìrànlọ́wọ́, mo béèrè fún àánú tó pọ̀ tẹ́nìkan ò rírú ẹ̀gbà rí. Ọlọ́run mo béèrè lónìí nípa agbára ńlá tó wà nínú ẹ̀jẹ̀ Jésù. Gbogbo nǹkan tí àwọn wọ̀nyí sọ, wọ́n fi àfọ̀ṣẹ bánú ní o, wọ́n wọnú ilẹ̀ lọ ṣépè ní o, wọ́n dúró lórí odó ní o, wọ́n dúró lórí ọlọ́run. Owó ara wọn máa fi ṣera wọn. Jésù bá mi dá padà fún wọn. Ọlọ́run lẹ́lẹ̀ Yorùbá, wọ́n máa fọwọ́ ara wọn ṣera wọn. Yọ́n fọwọ́ ara wọn ṣera wọn. Mo máa ka Psalm 35 ká tó bọ́ sínú ètò. Èpè máa pelépè ní pé wọ́n máa pa wọ́n ní lórí. Olúwa gbógun ti àwọn tó ń gbógun tì ní, ẹ máa bá mi ṣe àmín. Ẹ̀yin tẹ́ ẹ máa bá mi kọ́mẹ̀ntì àmín. Àmín. Ẹ máa ṣe broadcast wa yìí. Ẹ bá mi ṣe àpọ́gírámù yìí kó dé ọ̀dọ̀ wọn. Gbogbo àwọn tí wọ́n ń ṣépè kiri orí social media, tí wọ́n fẹ́ fi èpè dá ìrìn àjò yìí rú, tó fẹ́ fi èpè pa àwa tá à ń sọ òdodo lẹ́nu mọ́, kí Ọlọ́run kó dá èpè wọn padà fún wọn. Àwa kì í ṣe èrè elépè, àwa kì í ṣe èrè elépè. Àdúrà làwa máa ń gbà níbí. Àdúrà wa ni à ń gbà, kí Ọlọ́run kó gba àdúrà lórí ìrìn àjò tá a gbé dání àti lórí ayé wa. A ò gbé dání lórí èpè,
ìpìlẹ̀ yìí lórí òdodo Kristi ló wà. Olúwa gbógun ti àwọn tí ó ń gbógun tì mí. Ẹ máa bá mi jà mí. Olúwa fi ìjà fún àwọn tó bá mi jà. Olúwa di àṣà àwọn àpáta mi mú. Kí o sì dìde fún ìrànlọ́wọ́ mi. Fa ọkàn yọ pẹ̀lú. Kí o dènà àwọn tó ṣe inúnibíni sí mi. Wí fún ọkàn mi pé èmi ni ìgbàlà rẹ. Kí wọn tí ó dààmú, kí a sì tì wọ́n ní ojú. Àwọn tí ó wá ọkàn tán wá ìpalára mi, kí wọ́n padà, kí wọ́n dààmú. Gbogbo àwọn tí ń gbèrò ìpalára sí mi, kí wọn kí ó dàbí ìyàngbò níwájú afẹ́fẹ́. Kí á jẹ́ kí Olúwa kí ó máa lépa wọn. Kí ọ̀nà wọn kí ó ṣókùnkùn. Kí ọ̀nà wọn kí ó sì máa yọ̀. Kí áńgẹ́lì Olúwa kí ó sì máa lépa wọn. Nítorí pé ní àìnídìí ni wọ́n dìde ogun sí mi. Nítorí pé ní àìnídìí ni wọ́n kóra wọn jọ tí wọ́n ṣépè fún mi. Wọ́n lọ pariwo sílẹ̀ fún ọkàn mi ní àìnídìí. Kí ìparun kí ó wá sí orí rẹ̀ lójijì. Mo nínú ọlára mọ́nì. Ìparun rẹ̀ kí ó wá sí orí rẹ̀ lójijì. Àwọn rẹ̀ tí ó dẹ tí ó sì mú òun ti ká ara rẹ̀. Kí ó mú òun ti ká ara rẹ̀. Ìparun náà ni kí ó ṣubú sí. Ọkàn mi yóò sì máa yọ̀ nínú Olúwa. Yóò sì máa yọ̀ nínú ìgbàlà rẹ̀. Gbogbo egungun mi yóò sì máa wí pé Olúwa ta ló dàbí ìwọ tó ń gba tálákà lọ́wọ́ alágbára tó lágbára jùlọ. Tálákà lọ́wọ́ aláìní tó lówó lọ́wọ́ jùlọ. Tálákà lọ́wọ́ ẹni tó fi ṣe ìkógun. Àwọn ẹlẹ́rìí èké dìde sí mi. Gbogbo àwọn tí wọ́n ń kọ́ mìíràn níbẹ̀ tí wọ́n dẹ̀ ń ṣe àmì láì rí mi rí, tí wọ́n dẹ̀ kóra wọn jọ pẹ̀lú Soyekoribe láti máa ṣépè fún mi lórí òdodo tí mo gbé dání, tí mo ná owó mi, tí mo ná ìlágùn mi, tí mo ná ìlàkàkà mi, tí mo ń ṣe wàhálà pé kí ìran Yorùbá lè bọ́ lórí ogun Nàìjíríà ká lè ní òmìnira. Nítorí náà, nítorí pé wọ́n ṣépè, wọ́n kóra wọn jọ papọ̀, wọ́n so papọ̀ mọ́ Soyekoribe tó pera ẹ̀ ní Soyekoribe mọ́ nínú ọlára mọ́nì. Àwọn ni ẹlẹ́rìí èké tó dìde sí mi nítorí wọn ò mọ̀dí ọ̀rọ̀. Wọ́n dẹ̀ darapọ̀ mọ́ láti máa fi mí ré nígbà tí Ọlọ́run kò fi mí ré. Wọ́n fi mí bú nígbà tí Ọlọ́run kò fi mí bú. Àwọn ẹlẹ́rìí èké dìde sí mi. Wọ́n wí ní ọkàn wọn. Àwọn ẹlẹ́rìí èké dìde sí mi. Wọ́n bi mí ní ohun tí èmi kò mọ̀ nípa rẹ̀. Ohun tí mi ò mọ̀ nípa rẹ̀ ni wọ́n bi mí. Wọ́n fi búburú san oore fún mi. Wọ́n fi búburú san oore fún mi láti sọ ọkàn mi di òfo. Ṣùgbọ́n bí ò ṣe ti èmi ní ìgbà tí ara wọn kò dá, nígbà tí ara wọn kò dá Soyekoribe, ní ìgbà tí mò ń fún ẹ ní owó, tí mò ń sẹ́ndì owó sínú fóònù ẹ tó fi ń jẹun, o ò ṣépè fún mi. Nígbà tí mò ń wo ṣó ẹ tó ń ṣe ṣó, mò ń sẹ́ndì síkà fún ẹ, ò ń fi owó síkà mi fi ṣe oúnjẹ fún àwọn ọmọ rẹ, ó jẹ ata mi, ó jẹ epo mi, ó mú omi mi, ó wá tún fi mí ní kú. Soyekoribe máa pẹ́ lórí ni. Ṣùgbọ́n bí ò ṣe nígbà tí Soyekoribe ń ṣe ṣó, èmi ń fún ní síkà, mo sì règùn, mo dẹ̀ ń fún lówó, mo dẹ̀ ń sẹ́ndì owó sínú gbogbo nǹkan tó bá ń ṣe nínú gúrùpù ẹ, ibẹ̀ ni mò ń sẹ́ndì owó sí fún ẹ. Mo nínú ọlára man, ó wá ń ṣépè fún mi. Èmi kọ́ ni mo ní èpè o. Èpè náà padà sórí ẹ nítorí òdodo nítorí pé mo ṣàdúrà fún bàbá Akíntóyè àti Ìgbòho àti gbogbo àwọn tá à ń ṣe Yorùbá nation. Ó dẹ̀ wá jáde síta fún mi, ó ń ṣépè fúnra rẹ láì ṣe èmi. Mi ò jẹ́ lépè o. Mi ò jẹ́ lépè, mo nínú ọlá. Gbogbo àwọn tó kójọ yìí, ó kàn fi orí wọn gba ègún ọjọ́ iwájú ni, nítorí gbogbo nǹkan tó béèrè yìí pátá ló ń bọ̀ wá ṣẹlẹ̀ lórí ìran wọn ní generation. Ó ń bọ̀ wá ṣẹlẹ̀ lórí ìran lépè. Ṣùgbọ́n bí ò ṣe nípa ti èmi, aṣọ àwẹ̀ ni èmi dá. Ṣùgbọ́n bí ò ṣe ti èmi, nígbà tí ara wọn kò dá, aṣọ àwẹ̀ ni aṣọ mi. Mo fi àwẹ̀ rẹ ọkàn mi sílẹ̀. Àdúrà mi sì padà sí mi ní àyà. Èmi ṣe ara mi bí ẹni pé ọ̀rẹ́ tàbí arákùnrin mi tilẹ̀ ní. Èmi fi ìbìnújẹ́ tẹríba bí ẹni tí ń ṣe ọ̀fọ̀ ìyá rẹ̀. Ṣùgbọ́n nínú ìpọ́njú mi, wọ́n ń yọ̀, wọ́n kó ara wọn jọ, àwọn èèyàn kéèyàn, wọ́n kó ara wọn jọ sí mi. Èmi kò sì mọ̀ bí kò bá ṣe pé wọ́n sẹ́ǹdì ẹ̀ sí mi. Èmi ò mọ̀ pé wọ́n ti kóra wọn jọ nítorí mi. Wọ́n ń fa ọkàn mi, wọ́n fà mí ya, wọn kò sì dákẹ́. Wọ́n ń ṣẹ́ èpè oríṣiríṣi, wọ́n bu èébú, èpè, àgèdè, gbogbo ẹ̀ ni wọ́n ṣe pẹ̀lú àwọn alágàbàǹgebè tí wọ́n yí wọn ká. Ẹ bá mi sọ fún wọn pé
back to sender. Back to sender. Tí wọ́n ṣe ẹlẹ́yà ní àpèjẹ, wọ́n pa eyín wọn síbi. Olúwa, ìwọ ti máa wò pẹ́ tó, yọ ọkàn mi kúrò nínú ìparun Soyekoribe àti àwọn tó kóra wọn jọ. Yọ ọkàn mi kúrò, èmi nìkan, ọkàn mi lọ́wọ́ àwọn kìnìún. Èmi ò sọ fún Olúwa pé, èmi ò sọ fún Ọlọ́run mi, èmi sọ fún ọ nínú ọjọ́ ńlá, èmi ò máa yàn láàrin àwùjọ ọ̀pọ̀ ènìyàn. Má ṣe jẹ́ kí wọn kí ó yọ̀, má ṣe jẹ́ kí àwọn tí ń ṣe ọ̀tá mi tí ó lòdì kí ó yọ̀. Bẹ́ẹ̀ ni kí o má sì ti jẹ́ kí àwọn tí ó kórìíra mi láì nídìí kí wọ́n máa ṣẹ́jú sí mi. Nítorí tí wọ́n kò sọ̀rọ̀ àlàáfíà, ṣùgbọ́n wọ́n pète ọ̀ràn àti àwọn ènìyàn jẹ́jẹ́ ilẹ̀ náà. Nítòótọ́, wọ́n ya ẹnu wọn sílẹ̀ sí mi. Wọ́n wí pé, ojú wa ti rí, èyí ni ìwọ ti rí Olúwa. Má ṣe dákẹ́, Olúwa má ṣe jìnnà sí mi. Ru ara rẹ sókè sí ìdájọ́. Olúwa ru ara rẹ sókè sí ìdájọ́ àti sí ọ̀rọ̀ mi. Ọlọ́run mi àti Olúwa mi, ṣe ìdájọ́ mo nínú Ọláràmọ́n àti gbogbo àwọn tí wọ́n kóra wọn jọ lé mi lórí. Olúwa ṣe ìdájọ́ wọn. Olúwa Ọlọ́run mi, gẹ́gẹ́ bí òdodo rẹ, kí o má sì ṣe jẹ́ kí wọn kí ó yọ̀. Má ṣe jẹ́ kí wọn kí ó wí nínú ọkàn wọn pé, bẹ́ẹ̀ ni àwa ń fẹ́. Má ṣe jẹ́ kán wí nínú ọkàn wọn pé àwa ti gbé e mì ní orúkọ Jésù. Má ṣe jẹ́ kán wí nínú ọkàn wọn pé àwọn ti gbé e mì. Kí ojú kó tì wọ́n. Bíbélì wípé kí ojú kó tì wọ́n. Ẹ bá mi ṣe àmín. Kí wọn kí ó dààmú pẹ̀lú gbogbo àwọn tí ó kóra wọn jọ tán jọ ń yọ̀ sí ìfarapa àti ṣépè fún mi. Kí ojú kó tì gbogbo wọn. Bẹ́ẹ̀ ni kí wọ́n kí a fi ìtìjú àti àbùkù wọ̀ wọ́n ní aṣọ àwọn tí ó gbéraga sí mi. Jẹ́ kí wọ́n kí ó máa lọ, jẹ́ kí wọ́n kí ó máa hó fún ayọ̀, kí ó sì máa wí pé ṣe inú dídùn àti àwọn tí ó ṣe ojú rere sí òdodo mi. Lóòótọ́ gbogbo àwọn tí wọ́n fẹ́ òdodo, tí wọ́n dẹ̀ ń ṣe ojú rere sí mi, tí wọ́n ń kọ́mẹ̀ntì, tí wọ́n ń láìkì, tí wọ́n ń ṣe àmín, kí wọn kí ó máa yọ̀ nínú Olúwa. Kí ayọ̀ ìgbàlà Olúwa kó tọ̀ yín wá. Kí ìdùnnú Ọlọ́run kó má ṣe fi ibùjókòó yín sílẹ̀. Kí ẹ wà ní àlàáfíà. Búburú ò ní ṣubú lù yín. Búburú kan ò ní kọlù yín. Ẹni tó bá ní kẹ́ ẹ kú ló máa kú. Ẹni tó bá wà ní ìròyìn ni bí máa bá. Kí wọn kí ó sì máa yọ̀ títí pé Olúwa ní kí a máa gbéga. Olúwa ní kí a máa gbéga. Tó ní inú dídùn sí àlàáfíà ìránṣẹ́ rẹ̀ tí ṣe Ọmọbọ́láńlé. Ahọ́n mi yóò sì máa sọ̀rọ̀ òdodo rẹ̀ àti ìyìn rẹ̀ ní gbogbo ọjọ́ títí láì àìnípẹ̀kun. Àmín ní orúkọ Jésù. Ẹ jọ̀ọ́ ta ló tún fẹ́ sọ̀rọ̀ kí n tó tún sọ̀rọ̀. Ẹ lè kó gbọ́ ọ̀rọ̀ yẹn tó papọ̀ lẹ́ẹ̀kan náà sọ̀rọ̀ adé mọ́ ọwọ́ ẹ ti pẹ̀lú mímọ́. Ẹ̀yin èèyàn mi tẹ́ wà lórí péèjì, ẹ ní ṣe orí burúkú o. Orí burúkú ò ní tọ́ sí yín, ẹ máa ṣàmì. Orí burúkú ò ní tọ́ sí yín àti gbogbo ẹ̀yin tẹ́ ń kọ́mẹ̀ntì náà. Ẹ bá mi láìkì ṣó yìí, ẹ bá mi láìkì ẹ̀, a kàn fẹ́ ṣe short clip náà la fẹ́ ṣe. Ẹ bá a máa ṣí ẹ̀ kó kọ́ àwọn ọ̀tá lára, kó kọ́ àwọn ọ̀dàlẹ̀lẹ̀ Yorùbá tó ń ṣe bí ẹni òótọ́, kó máa kàn wọ́n lára. So a kàn fẹ́ ṣe kí àwọn èèyàn lè mọ̀ pé new page yìí a máa jáde lórí ẹ̀. Orúkọ page yìí ni Òdodo dé, ìmọ́lẹ̀ dé. Ìmọ́lẹ̀ dé, òkùnkùn paradà. Òkùnkùn paradà. Gbogbo òkùnkùn tó bá wà nínú Yorùbá nation kó paradà. Kí ìmọ́lẹ̀ Ọlọ́run tó tàn. Kí ògùn Ọlọ́run tó kú yọ. Kí Yorùbá nation ìmọ́lẹ̀ dé, òkùnkùn paradà. Ìmọ́lẹ̀ dé, òkùnkùn paradà. Gbogbo òkùnkùn tó wà lára Onítìrí àti Soyekoribe kó máa jáde. Bó dẹ̀ ń jáde lọ́wọ́ ṣògùn kọ́lọ́ọ̀bù ṣe gbé sínú òkùnkùn pa. Ọlọ́run lè jáde nínú ara yín. Ẹ̀mí burúkú tó gbé wọn wọ̀. Ẹ̀mí Onítìrí jáde lára mi. Ẹ̀mí Onítìrí jáde lára. Ẹ̀mí Soyekoribe jáde lára. Jáde lára mi. Jáde lára mi. Jáde lára mi. Ẹ̀mí Onítìrí jáde lára mi. Ẹ̀mí òkùnkùn, ẹ̀mí wèrè, ẹ̀mí abániláyé jẹ́ kó máa jáde kúrò lára wa. Kó lọ máa bá Soyekoribe àti Onítìrí. Àwọn ẹ̀mí ìkà,
àwọn ẹlẹ́mìí ìmọ́lẹ̀ ti èṣù dé òkùnkùn paradà ẹ̀mí èpè ọmọ jáde lára ìmọ́lẹ̀ wa. ọmọ ìmọ́lẹ̀ ni wá àwa ò kì í ṣe ní èpè so ẹni tó bá ń ṣépè fún wa ó fẹ́ bá Ọlọ́run jà ní. Bíbélì ní pé ẹni tó bá ń ṣépè fún wa ó ń súre fáwa ni. Wàláì ìrẹ́lẹ̀ tó fún wa torí àwọn òṣìṣẹ́ ní èpè Ọlọ́run ọ̀pábídà sọ́bídìrẹ́ làwa ń sìn. Gbogbo bí wọ́n máa padà lọ bá wọn gbogbo èpè wọ́n máa padà lọ ó ti pa gbogbo mi yẹn dà látànà ó ti sọ́ dire fún wa. Lágbára Ọlọ́run. Bíbélì náà tó ní ẹ kó ara yín jọpọ̀ ẹ̀yin èèyàn búburú a ó fọ́ yín túútú ẹ fetí sílẹ̀ gbogbo ẹ̀yin alálẹ̀ jìjìnà ẹ dira yín láàmúre ìkà a ó fọ́ yín túútú ẹ gbìmọ̀ ibi pọ̀ yóò dá fún sọ̀rọ̀ ọ̀tẹ̀ náà kì yóò dá dúró nítorí Olúwa wà pẹ̀lú Bọ́láńlé tẹ́ ẹ sọ̀rọ̀ sí láti ẹ lágbára Ọlọ́run ẹ ò tí mọ̀ kankan àti láìkè àti kọ́mẹ̀ntì àti láìka Ọlọ́run máa wà pẹ̀lú wa ní lágbára Ọlọ́run tá a dúró tì kò ní dójú tì wá àwọn tó ń ṣe láì nídìí tó ń ṣe láì lójú máa tì lágbára Ọlọ́run a máa gbèrè lára wọn ni Ọlọ́run máa fún wa lọ́rọ̀ sọ lórí ayé wọn ni lágbára Ọlọ́run máa gbé wa lékè wọn ni wọn ò lè borí wa láéláé torí òkùnkùn ń borí ìmọ́lẹ̀ ọmọ ìmọ́lẹ̀ ni wá ọmọ aláṣẹ yẹn làwa Olúwa sọ pé káwa wí òun yóò sì dáhùn káwa kọlẹ̀kùn òun yóò sì sún wa nígbàkigbà tí àwa bá ti dáhùn wa báyìí nǹkan kí nǹkan táwa bá wí jáde ni òun yóò fàjẹ sí gbogbo ìtí Soyekoribe àti gbogbo àwọn ẹlẹgbẹ́ ìṣe lánàá lórí Bọ́láńlé ó máa padà lọ bá wọn ní lágbára Ọlọ́run lágbára Ọlọ́run lára wọn wọ́n rí i pé Ọlọ́run tí àwa ń sìn kì í ṣe Ọlọ́run tí wọn Ọlọ́run òtítọ́ Ọlọ́run òdodo ló dúró tì wá lágbára Ọlọ́run ẹ má ṣe máa àkú pàdé o ọ̀rọ̀ yẹn ká mi lára lára ṣe rí òdodo ibi tí òdodo bá wà ó yàtọ̀ sí ibi tí òkùnkùn bá dúró ìmọ́lẹ̀ ni wá àwa kì í ṣe ní òkùnkùn àwa ò bá òkùnkùn jẹ àbọ̀kùnkùn àdẹ̀ ní ohunkóhun tá a fẹ́ san padà fún òkùnkùn ẹni tó bá dúró ti Ọlọ́run tó ń bẹ Ọlọ́run kì í bẹ ènìyàn Ọlọ́run làwa gbẹ́kẹ̀lé Ọlọ́run ni ìgbẹ́kẹ̀lé wa òun ni àpáta wa òun ni èmi tí mo jókòó níbi ọ̀gá ògo Olódùmarè èmi ni mo máa gbé abẹ́ òjìji Olódùmarè èmi ò wí fún Ọlọ́run pé ìwọ ni odi mi àti ààbò mi Ọlọ́run mi ẹni tí èmi gbẹ́kẹ̀ mi lé nítòótọ́ òun gbà mí nínú ìkẹ́kùn Soyekoribe mo nínú ọláràmọ́nì àti gbogbo ìpẹ́kùn àwọn pẹyẹpẹyẹ àti nínú gbogbo àjàkálẹ̀ àrùn búburú gẹ́gẹ́ bí ìlérí Olúwa fún mi májẹ̀mú ni Ọlọ́run kì í báyọ̀ dá májẹ̀mú kó dá májẹ̀mú náà èmi dúró pẹ̀lú Ọlọ́run alààyè èmi dúró pẹ̀lú Kristi ìwọ́tọ̀ mi wá mo nínú ọláràmọ́n ó tọ̀ mí wá pẹ̀lú orúkọ èṣù ó tọ̀ mí wá pẹ̀lú ohun òkùnkùn ṣùgbọ́n èmi tọ̀ ẹ́ wá ní orúkọ Ọlọ́run alààyè ọba tó dá ayé àti ọ̀run búburú kan kì yóò ṣubú lù mí bẹ́ẹ̀ ni àrùn karùn kì yóò súnmọ́ ilé mi nítorí tó fi àṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ nítorí mi àti gbogbo àwọn tó ń tẹ̀lé mi àti gbogbo àwọn tó ló wà sí mi àti gbogbo àwọn ọmọ mi àti gbogbo ẹbí àti ọ̀rẹ́ àti àwọn ojúlùmọ̀ mi ó ní òun ó fún áńgẹ́lì rẹ̀ fún yóò gbé wa sókè tó má bàa fẹsẹ̀ wá gún òkúta àwa kọjá lórí kìnìún àti paramọ́lẹ̀ tiẹ̀ tó gbé kalẹ̀ tẹ́ ẹ dúró lérí ọpọ́n ifá tẹ́ ẹ wá ń ṣépè fún ọmọ ọlọ́mọ èmi ò jẹ yín lépè gbogbo èpè tẹ́ ẹ ṣẹ́ èpè padà sórí elépè bẹ́ẹ̀ ni ẹ continue ṣòro. back to sender kó máa padà lé gbogbo àwọn ọmọ wọn lórí kó máa padà lọ sọ́dọ̀ ìyàwó wọn lórí kó máa padà lórí àwọn kan fúnra wọn lórí gbogbo ẹbí ara wọn kó máa padà lé wọn lórí back to sender Soyekoribe Onitiri. gbogbo ẹ̀yin ọmọ Onitiri tẹ wá síbi tẹ wá ẹ bá mi tẹ láìkì ìwọ tó ń tẹ flag tó ń tẹ orí rẹ́ẹ̀dì torí show mi láti flag show mi down mo fi ẹ́ lé Ọlọ́run ọ̀gá ògo lọ́wọ́ ìdájọ́ tó bá tẹ́ fún ẹ kí Ọlọ́run kó fi lé ẹ ìdájọ́ ẹ ń bẹ lọ́wọ́ Ọlọ́run o ò lè flag mi ẹ bá mi tẹ láìkì báyìí náà ṣe wà lórí show ẹ tẹ láìkì ẹ tẹ láìkì ẹ tẹ láìkì ẹ tẹ lọ́ọ̀fù wọ́n ti dé bí àwọn ọmọ Onitiri ti dé àwọn ẹrú Soyekoribe wọ́n ti dé bí
ẹ bá mi tẹ lọ́ọ̀kù kẹ́ ẹ tẹ láìkì gbogbo bẹ́ẹ̀ ṣe ń tẹ fúláàgì yín là ń rí gbogbo fúláàgì yín là ń rí ń bí ẹ kú iṣẹ́ Ọlọ́run á san fún yín gẹ́gẹ́ bí èrè iṣẹ́ ọwọ́ yín àwa ń ṣiṣẹ́ àwa dúró ti Ọlọ́run alààyè ọ̀gá ògo kì í fi ẹni tiẹ̀ sílẹ̀ gbogbo bẹ́ẹ̀ ṣe ń fúláàgì ẹ̀ là ń rí yín ẹ kú iṣẹ́ náà ẹ kú iṣẹ́ o ẹ kú iṣẹ́ Ọlọ́run bẹ ní àtiwá àwa ti dúró ti Ọlọ́run táwa dẹ̀ dúró tì kò ní fi wá sílẹ̀ láyé Ọlọ́run ti wa Ọlọ́run òdodo ni Ọlọ́run tí kì í gbé níbi rúdurùdu ẹ ṣépè ẹ tún forúkọ Ọlọ́run sí i Ọlọ́run wa kì í gbé níbi rúdurùdu. Jésù sí abẹ́ rí báyìí wípé kọ́ ló ń ṣàánú ọmọ rẹ. Ìmọ́lẹ̀ ni Ọlọ́run ti wa ẹ bá mi tẹ lọ́ọ̀fù ẹ tẹ lọ́ọ̀fù àwa ò wá ṣe ṣóò 6 hours àwa wá ṣàdúrà ní àdúrà làwa ṣe bí àdúrà làwa ṣe ẹ wá gbé ẹgbẹ́ àáfàá wá láti wá máa ka yàsín tó yẹ kẹ́ ẹ lọ sínú igbó kẹ́ ẹ lọ kà fún Fúlàní kẹ́ ẹ fi ṣe kúrò nínú igbó kẹ́ ẹ lọ ka yàsín sórí Fúlàní. Gbogbo àdúrà èpè tẹ́ ẹ mọ̀ ṣẹ́ yìí tó yẹ kẹ́ ẹ lọ sínú igbó kẹ́ ẹ lọ máa ṣẹ́ gbogbo èpè yìí kẹ́ ẹ gbé àkọsẹ jáde kẹ́ ẹ gbé jáde fún Fúlàní èmi tí mo wá pè fún òmìnira tí mo pè fún. wọn ò ṣẹ́ fún Tinubu àfihàn bí tí wọn. ṣẹ́ fún Buhari ẹ bá mi tẹ lọ́ọ̀kù ẹ bá mi tẹ láìkì èmi ò jókòó 7 hours lórí iṣó èmi máa tó kúrò ń bí ṣùgbọ́n mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ pé gbogbo èpè tó ṣẹ́ pátápátá tìyẹ ni o èmi ò ní padà wá bá tó yẹ kó rí bẹ́ẹ̀ bá tó Onítìrí. mo nínú Ọláramán lórúkọ ẹ̀ kì í ṣe kó yẹ kó rí bẹ́ẹ̀ mo nínú Ọláramán bá tó yù. àti gbogbo àwọn ẹmẹ̀wà ẹ̀ tí wọ́n jọ ń ṣépè tó jọ forí ara wọn gbé ẹ jẹ́ kí n sọ nǹkan kékeré kan fún yín ẹ bá mi bí mo nínú Ọláramán tó ní kẹ́ ẹ máa ṣépè fún aláìṣẹ̀ ẹ mọ̀ pé ẹ̀jẹ̀ aláìṣẹ̀ burú gan orí aláìṣẹ̀ tí ò ṣẹ̀yìn tí ò ròyìn tẹ́ ẹ jáde sórí social media torí pé ẹ fẹ́ satisfy ọ̀gá yín tó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ wá parapọ̀ láti máa ṣépè fún ẹni tí Ọlọ́run ò ṣépè fún èmi ò ní ṣépè fún yín padà máa fi yín lé Ọlọ́run lọ́wọ́ ni Ọlọ́run ọ̀gá ògo ló máa ṣèdájọ́ yín àtàwọn ìran yín èmi ò ní yín ṣépè fún Ọlọ́run lèmi ní mo ní Ọlọ́run tó máa jà fún mi ẹni tó ń gbé inú mi ju ẹni tó ń gbé inú ayé lọ ẹni tó ń gbé inú mi ju ẹni tó ń gbé inú yín lọ ẹni tó bá ti ní Ọlọ́run ó ti lóhun gbogbo ṣé ẹ rí òtítọ́ tá à ń sọ tẹ̀fẹ́ ká sọ a máa padà wáta wá sọ bàbá Ìgbòho àti Sunday àti bàbá Akíntóyè àwọn nìkan la lè tẹ̀lé sí ìrìn àjò yìí tá ó fi rí ìrìn àjò yìí gbà ẹ má jẹ́ kẹ́nikẹ́ni parọ́ fún wa bàbá Akíntóyè nìkan ni ẹni tí Ọlọ́run yàn sí wa fún àkókò tiwa tá a gbé dání yìí láti rìnrìn àjò yìí láti ṣàṣeyọrí ẹ̀ kábà ní ẹnì sáwọn tó fẹ́ gba Yorùbá nation fún wa nílé táwọn lè fẹ́ gba Yorùbá nation tí wọ́n jókòó sórí social media tẹ́ ẹ bá lọ wò ó 7 hours ni wọ́n fi ṣe show èpè tó wà nínú show náà ó lé ní 6 hours níbo la wá ń lọ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá mi sọ fún gbogbo ènìyàn òdodo tí àwọn bàbá yìí gbé dání ní kẹ́ ẹ jẹ́ ká dúró tì kò sí nǹkan tó ń jẹ́ ìtẹrímù níbì kankan ṣé rí gbogbo nǹkan tí Dúpẹ́ ń ṣe the late artist lásán ni torí ẹ̀ ló ṣe ń lo ọmọ mo nínú Ọláramán yìí torí ẹ̀ ló ṣe ń lò ó torí ẹ̀ ló ṣe ń lò ó. mo nínú ọlágbà skama Onítìrí skama Dúpẹ́ skama wọ́n ti gba gbogbo owó àfikún wa sí YouTube ẹ fún wa star fún wa like ẹ fún wa share. Wọ́n ní nǹkan kan tó fẹ́ ṣe fún wa nínú ìrìn àjò tá a wà yìí nǹkan tó wá ṣe the late artist ló ń lò fún wa lásán. Wọ́n ní nǹkan ṣe àwọn tó ti fẹ́ ṣe wọ́n jẹ́ kó ṣe àbí tó máa rọ́ọ̀bù wọn. ẹni tó wá pariwo tó ń parọ́ mọ́ mi níwájú gbogbo yín tó ń gbéra ẹ̀ ṣépè láì ṣe mi èmi tí mo jókòó yìí ni mo organize rally tán lọ ṣe ní oko fílì owó mi ni mo ná sínú ẹ̀ ní ògbé àkáǹtì kalẹ̀ fẹ́nikẹ́ni owó tí mo ná nínú ìrìn àjò yẹn ó lé ní 3 million plus mi ò gba kọ́bọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni lẹ́yìn àwọn tí mo bá ti ta lórí mélòó kan àwọn ẹlẹ́rìí pọ̀ rẹpẹtẹ ẹni tó bá dẹ̀ ní ẹ tó bá máa parọ́ lọ́sọ̀ pé ẹlẹ́rìí òun wà lọ́run mo ní ẹlẹ́rìí pọ̀ rẹpẹtẹ lórí ìrìn àjò náà àìmọye nǹkan ni mo ti ṣe èmi ò kì í ṣe aláriwo tó máa bọ́ sórí social media tó máa ṣe nǹkan 5,000 tó máa bọ́ sórí social media tó máa pariwo pátápátá bí mo ṣe jókòó àìmọye walking talking ni mo ti fowó ara mi rà tí mi ò gbé sórí social media pé kẹ́ wá dáwó
níbo ni Soyekoribe tó pinlẹ̀ ní Ramani mo nínú ọlá yìí ẹ bá mi mú jáde ibi tó ti wọṣọ Yorùbá nation wọ́n ṣe àìmọye rally nínú London state àmọ́ ní London state ní London níbi tó wà ńbẹ̀ yẹn níbi táwọn Koiki ti ń jáde Soyekoribe ò wọṣọ Yorùbá nation rí Onitiri ò wọṣọ Yorùbá nation rí ẹ̀dẹ̀ ń kú fún wọn. Kò bá wọn jáde rally rí kò pè fún òmìnira kẹkẹkẹjọ orí social media. àbí kò máa sọ lórí social media àwọn olè Soyekoribe olè Onitiri olè. orí social media ló máa jókòó sí. orí social media nìkan ló jókòó sí tó ti ń pariwo Yorùbá nation. èmi ò mọ nípa gbogbo nǹkan tó ń ṣe o gbogbo nǹkan tó ń sọ nípa mi pátá wọ́n fi dúdú ń bu ayé lójú ni òun kan fúnra ẹ̀ mọ̀ pé mo gbé òdodo dání òun kankan fúnra rẹ̀ bó ṣe wà yẹn ìjẹ́rìí ayé ni ìjẹ́rìí ọ̀run ó mọ̀ pé òdodo ni mo gbé dání ó mọ̀ pé ọ̀ríjínà ọmọ ọkọ Yorùbá ni mí tó dẹ̀ fẹ́ òmìnira ó mọ̀ dáadáa mo ra aṣọ lọ́wọ́ Soyekoribe $25 ni mo sẹ́ǹdì sí láti bí kò má tí ì fún mi láṣọ kò fún mi lówó ó jẹ owó mọ́lẹ̀ ó jà sọ mọ́lẹ̀ ẹbí léèrè ẹni tó máa parọ́ ló máa sọ pé lẹ́rìí òun wà lọ́rùn ẹ bá mi bí léèrè owó aṣọ tí mo dá fún dà wọ́n ní wọ́n fẹ́ ṣe rálì wọ́n fẹ́ ṣe bánà 20,000 ni mo fún níjọ́ tó náà fẹ́ ṣe bánà nínú gúrúùpù ẹ̀ bánà kan máa lò ní rálì tá à ń pè fún big rally àtọwọ́ bánà tí gbogbo ẹ̀ ní ìmàrí kankan gbogbo wọn jẹ tí wọ́n dá nínú gúrúùpù mo ti dá 120,000 ó ti di dandan. yes 120,000 Nigeria money ni mo dá fún owó pọpọ́fù àti owó mi ẹ bá mi bí Soyekoribe mo nínú Ọláramán tó wá di èní tó kó gbogbo owó mi tó fi ń ṣe oúnjẹ fọ́kọ àtọmọ ẹ̀ tó wá bọ́ sórí ayélujára tó ń gbé rẹ̀ ṣépè ṣe rí pé ẹni tí èpè ò tọ́ sí ni mí tí ẹ bá ṣépè fún mi ó fún rẹ̀ ṣépè ni gbogbo èyí tẹ́ ẹ support ẹ kàn ń wa iná ègún lé àwọn ọmọ àti ìrandíran yín lórí ni nítorí mi ò ń ṣẹ́ ní èpè mi ò dẹ̀ jẹ́ ní èpè iṣẹ́ tèmi ń ṣe nínú ilẹ̀ Yorùbá kí Yorùbá lè wá sí ìmúṣẹ ká lè gba Yorùbá nation tóun náà wá ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà ń ṣe bẹ́ẹ̀ bí mi ṣe ń ṣe tèmi ná owó àpò ara mi láì gbé àkáǹtì kalẹ̀ láì gbowó lọ́wọ́ ẹnikẹ́ni mo ná owó mi ni mo dẹ̀ ń ṣe takuntakun pé ká lè gba Yorùbá nation mo máa gbàdúrà máa wà níbi tó ti ń gbàdúrà tó bá ń ṣètùtù máa wà níbi tó ti ń ṣètùtù tó bá kò sí nǹkan tí wọ́n ṣe tí mi ní dá sí ẹ wá bá mi bí mo nínú Ọláramán tó jókòó sórí afẹ́fẹ́ tó pẹ̀lẹ́ ní Soyekoribe tó wá fọ́tò mi jáde tó bẹ̀rẹ̀ sí rọ òjò àdúrà láì kì í ṣe ìpèlè mi lórí wọ́n sẹ́ǹdì ẹ̀ sí mi lánàá lóríṣiríṣi mo ní ó tó gẹ́ ẹ má sẹ́ǹdì ẹ̀ sí mi mọ́ àwa ti mọ̀ wọ́n pé elépè ni wọ́n nínú gúrùpù wọn tẹ́ ẹ bá wọ ọbẹ̀ ìpèlè máa fi dá wọn mọ̀ tó bá wọnú gúrùpù kan ìpèlè máa fi dá wọn mọ̀ páwọn náà wọ bí ìran wọn èpè ni wọ́n fi èmi ò mọ̀ bí wọ́n ti wá kí Ọlọ́run kó wọnú wọn lọ kí ẹ̀mí mímọ́ kó yí wọn lọ́kàn padà kí ojú wọn kó là kí Ọlọ́run kó wọnú wọn lọ kí ẹ̀mí mímọ́ kó yí wọn lọ́kàn padà kó jẹ́ ká mọ̀ pé wọ́n ti ṣìnà nítorí pé nígbà tóun gan gbé Yorùbá nation dání òun gan rí bá a ṣe ń tẹ̀lé òun à ń tẹ̀lé tọkàntọkàn ni èmi wà lára àwọn tó máa ń advice ẹ Soyekoribe tí wọ́n wá fi dúdú bo ayé lójú pé kán máa ṣépè fún mi nítorí pé mò ń sọ òdodo ní nǹkan tí Dúpẹ́ Onítìrí lòun gbé dání ẹni kó gbé jáde kẹrì báwo lẹ ṣe dá òdodo tó gbé dání mọ̀ yàtọ̀ sí irọ́ táwọn bá kí tó yẹ gbé dání ìyẹn gangan ni mo fẹ́ mọ̀ ẹ jẹ́ kèmí náà mọ̀ pé òdodo tí ìyá ìgbé dání tẹ́ rí ni àwọn ìwé tó tẹ́ńdà fún yín ni ibi tó ti rẹ́gísítà yín nínú ẹ̀yìn mi gbogbo iṣẹ́ tó ti ṣe dà ẹ wá fẹ́ sọ gbogbo effort àwọn bàbá yẹn àti Ìgbòho ẹ fẹ́ sọ di asán ẹ fẹ́ da gbogbo iṣẹ́ wọn nù nítorí pé wọ́n gbé yín dìde ó wá sọ wípé Ọlọ́run máa daṣẹ́ Soyekoribe nù àti Onitiri Ọlọ́run á daṣẹ́ gbogbo wọn nù. ó wá ní tí wọ́n bá gbowó lọ́wọ́ Dúpẹ́ àdàbí wọ́n wá ṣe àdàbí náà wípé àdàbí tí mi ò bá kí ń fún ẹ ní síkà kó fowó mi dáná oúnjẹ fáwọn ọmọ yìí wọ́n á ṣe àdàbí yẹn ó tí ì ṣàdàbí yẹn wọ́n wá ṣe àdàbí tí àbí tó bá lọ fẹ́ dáwó nínú gúùpù tí mi kì í bẹ́ẹ̀ dáwó ó tí ì ṣàdàbí yẹn o wọ́n tún wá ṣe àdàbí síbẹ̀ pé mi ò dá owó fẹ́ẹ̀sì sí ẹ lọ́wọ́ tó fún mi ní fẹ́ẹ̀sì mi èmi ò ní ṣépè fún ẹ mo tọ̀ ẹ wá ní orúkọ Ọlọ́run àwọn ọmọ ogun Ọlọ́run ìmọ́lẹ̀ ni Ọlọ́run gbìgbìnìkì ọlá awúwo má ṣe gbé ọba àwọn ọba tó ń jẹ mímọ́ tó fi mímọ́ bora bí aṣọ gbogbo ní Ọlọ́run mi tó jókòó sọ̀run tó fi ayé ṣàpótí ìtìsẹ̀ gírí ọmọ Ọlọ́run ni ẹ̀rù jẹ̀jẹ̀ tí gbogbo ayé ń bẹ̀rù ni ẹni tí àwọn nígbà àríṣẹ́ ọwọ́ rẹ̀ ó dá ayé kò fún òkú gbèrò kò sí bíríkìlà tó mọ kò sí odi kankan tó gbé ayé dúró tí ìwọ mọ bí Ọlọ́run ṣe dá ayé ni ṣé o mọ bọ́lọ́run ṣe ṣẹ̀dá mi ni mo fi Ọlọ́run bá ẹ jà mo fi Ọlọ́run bá ẹ jà
mo nínú alára náà àti gbogbo ẹ̀yin tẹ́ jókòó sórí social media tẹ́ jọ ṣépè lánàá. àbí Ọlọ́run bá ṣe kó rí bẹ́ẹ̀ jà tó nídìrí àfi Ọlọ́run bá wọn jà. mo fi Ọlọ́run Olódùmarè ọ̀gá ògo mo fi bá yín jà. gbogbo àwọn màláìkà ni wọ́n wá sọ̀kalẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí bá wọn jà láti sìn lọ torí wọ́n ti ṣiṣẹ́. mo fi Ọlọ́run bá yín jà. gbogbo àwọn màláìkà wà ní àlọ́ á sọ̀kalẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí bá wọn jà láti sìn lọ torí wọ́n ti Ọlọ́run bá yín jà gidi ẹ̀rí ìbínú Ọlọ́run yẹn Ọlọ́run á dìde sí yín Ọlọ́run á dìde tógúntógún á dìde Ọlọ́run á gbógun tà á tó gbógun tiẹ̀ lágbára Ọlọ́run. àdàbí tí ẹ bá ju Ọlọ́run á fìjà bá wọn jà gbogbo àmàlàkà ogun àwọn àṣìkọ̀kàrẹ̀ wọn á bẹ̀rẹ̀ sí fà òye aláṣẹ pẹ̀lẹ́ sílẹ̀. ó fẹ́ kọ́ rí ẹ mọ́nú ayé yìí rárá ó fẹ́ kọ́ wá ètì wọ́n ń ṣépè èpè tó sí ẹlẹ́nu ìwọ tó ṣẹnu gbọ́ọ̀rọ̀ bí ẹnu asín ìwọ ń ṣépè fún olóyè Sunday Igboho ó ń ṣépè fún bàbá Akíntóyè tí gbogbo wa tó mú àwọn bàbá yìí ló jẹ́ kó o ní followers wọ wèrè yìí èmi máa ń fẹ́ lẹ́yìn ò lè dàgbà wọn ò ní dàgbà torí wọ́n ti gbọ̀pá lọ́wọ́ àgbà. èmi ò bẹ́ẹ̀ ní òwe fún Princess Ọmọjọ́jọ́ ọlá blog. àwọn ló jẹ́ kó o ní followers ta ló mọ̀ wọ́n ṣó yẹ kó rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ó wá dé wá lẹ́nu bẹ́ẹ̀ sí àwọn tó ń ṣiṣẹ́ táwa dúró tán iṣẹ́ tí Bọ́lá ń ṣe Bọ́lá tó wọ́n lè ṣe nìwọ lórí burúkú tó yẹ pé 7 hours tó máa tọrọ owó ó máa ní kó ra staff fún ẹ lórí péjì ẹni yìí náwó ẹ̀ tá gbogbo ayé rí ó dẹ̀ ń ṣe wàhálà ìwọ wá bọ́ sí tọwọ́ àti gbogbo àwọn tá a jọ kóra yín pọ̀ lánàá ọkùnrin ni o obìnrin ni o gbogbo ọmọ tó bá bí wọn ní jèrè kọ̀ọ̀kan nínú wọn bẹ́ẹ̀ iṣẹ́ pè fún wọn. àṣẹ pé kì í ṣojú ara tàbí ọ̀fàdé gbé jáde. Tọkọlọta sísà mi ẹ má jẹ́ ká ṣépè fún wọn ẹ bá mi gbàdúrà fún wọn ni àdúrà ní kẹ́ bá mi gbà fún wọn wípé kí Ọlọ́run ọ̀gá ògo kó bá mi fọwọ́ tọkàn wọn kó yí wọn lọ́kàn padà ni. Bọ́lá wọn ò lè yí padà wọn ò lè yí padà torí a ti fòdì dídí wọn létí a ti fòdì dídí wọn láyà a ti fòdì àwọn ò lè yí padà mọ́ ẹ̀mí èsì ọjọ́ ilé ìgbé. àdúrà ní kẹ́ bá mi gbà kọ́ lọ́run kó wọnú ayé wọn kó yí wọn lọ́kàn padà àwọn lè ti sọnù wọn ò mọ náà mọ́ ọkàn tó wà lọ́dọ̀ wọn ọkàn wọn ti yí gbì ọkàn kúta ti wọ bẹ̀ Kristi wọ́n jẹ́ kó sọnù Ọlọ́run mi wọnú wọn lọ wọ́n ti sọnù. ẹ ní pa nínú ẹ gbogbo èpè tá ti dì yẹn bẹ́ẹ̀ ṣe rú yẹn bẹ́ẹ̀ dì yẹn ó yà rú sórí kó jẹ́ tiẹ̀ kó o fà lọ́wọ́ méjèèjì kó o pín fáwọn ọmọ ẹ gbogbo àwọn ẹbí ẹ kẹjọ máa pín àti onídọ̀tí tẹ̀ǹtẹ̀lé tó ní pancake 12,500 tó máa kùn yẹn sójú tó dàbí masquerade ghost tá à ń bá sọ̀rọ̀ àti òun náà gbogbo nǹkan tẹ́ bá jọ ṣe àti àwọn tẹ́ jọ ṣépè yẹn jẹ́ tẹ́ kóra yín jọ papọ̀ lánàá inú Ọlọ́run á jó gbogbo yín papọ̀ ni lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ṣe iṣẹ́ ìpèkẹ́ ní àná fún ẹni tó ń ṣiṣẹ́ yìí táwa mọ̀ tó dúró tán gbogbo ìpèkẹ́ iṣẹ́ yẹn ìwọ ló ní ṣe yẹ kó rí bẹ́ẹ̀. àṣẹ àmì o àmì àṣẹ láti tẹ́ndà kó má padà sórí iṣẹ́ yẹ kó rí bẹ́ẹ̀ àjọ níbi àmì àṣẹ Èdùmàrè. ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ fẹnu yín pé ikú lánàá ikú ẹ ti fẹnu yín pé torí pé Bíbélì ní ẹ béèrè nípa gbogbo tẹ́ bá ti béèrè ní yóò fàṣẹ sí ọ̀run ti fàṣẹ sí kú tó béèrè lánàá yẹn o ìwọ ló ní o kó o rí ti jẹ́ gbogbo àwọn tẹ́jọ péjọpọ̀ lánàá àtọkùnrin o àtàwọn ìyá òṣì àwọn bàbá àgbà ìyà àwọn olórí burúkú dédé tó àmọ́ra wọn lágbà táyé wọn ti bàjẹ́ tán tó dúró sórí social media tó ṣépè fún àwọn ẹnẹlẹ́ni gbogbo àti kó ìpínpín tẹ̀ ń ṣépè fún gbogbo ìpínpín iṣẹ́ yẹn ẹ̀yìn lẹ̀ ní ò ní bọ́ nínú àmì o àdébòtò ṣe fún mi yàn náà kó máa padà lé wọn lórí. ọwọ́ ara ọ̀nà máa fi ṣera wọn lágbára Ọlọ́run. àwọn tí wọ́n ní kó mẹ́yàn lè ṣe kó máa padà lé wọn lórí. àmì o ó ti fẹ́ ni ẹ̀wọ́ ìbànújẹ́ gbogbo nǹkan tó fẹ́ ni ẹ̀wọ́ yẹn ó ti jẹ́ ti fi ẹ̀ kó ní bọ́ nínú ẹ̀ kó ní bọ́ nínú ẹ̀ àti gbogbo àṣẹ kó back to sender torí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ àtọ́ní ti rí pẹ̀lú gbogbo ṣàgbé wọn. mo nínú ọlára mọ́nì back to sender. mo nínú ọlára mọ́nì back to sender. ọ̀gbẹ́ni tó bá bá wa jà oníwọ̀ yóò bàjà nítorí pé ìdí bá Bọ́lá ẹ ti sọ̀rọ̀ òdì sí Bọ́lá ńlẹ̀ gbogbo agbára gbogbo ọ̀rọ̀ òdì yín Ọlọ́run Elédùmarè á bá yín jà bẹ́ẹ̀ ṣe lágbára tó kọjá sórí oògùn ẹ dúró sórí gbogbo ibi tó wù kẹ́ dúró sí gbogbo ibi tẹ́ dúró sí yẹn ó máa bá yín jà ni. àmì àṣẹ Èdùmàrè. bẹ́ẹ̀ ṣe ń béèrè yẹn ó máa jẹ́ ti yín bẹ́ẹ̀ ṣe sọ pé
òun pé ọ̀tá Bọ́láńlé máa gbé wálé gbogbo yín tẹ̀ wà lábúrọ̀dì tẹ̀ ṣe pé lánàá òkú yín lọ́ máa fi gbogbo yín ránṣẹ́ sílé bẹ́ẹ̀ ṣe béèrè fún yẹn Èdùmàrè. eléyìí tí mo sọ ó ti dà ilé àṣẹ mo wà tí mo fi ẹlẹ́nu gbọ́rọ̀ tó yẹ kó rí bẹ́ẹ̀ ìwọ mo nílé ọlára mọ́ yìí mo ń ṣe èpè fún ẹni èpè tí mo ń ṣe fún ẹ ó ti di àṣẹ o ò ní bọ́ nínú ẹ̀ láyé máa fi kú ẹ o ò ní bọ́ nínú ẹ̀ gbogbo yín pátápátá ẹ ti ṣe sí àmì ẹni àmì òróró Ọlọ́run yóò sì fi yín o ò ní bọ́ nínú ẹ̀ ò tí ẹ àti wọ́n ti dọ̀ tìrì yín ìyó ní tìrì yín ṣe bí bóyá bá gbogbo Èkó jẹ́ tó fẹ́ lọ fún kí ló ní wèrè fẹ́ lọ fún lẹ́kọ̀ọ́ tó ń sọ fún Ajíbèrè tó ń lò ń gbà yẹn náà ni pé kó step down fẹ́yàn kan kò step down kó step down fún Jimmy Agbájé tó lóun ò lè step down tó torí ẹ̀ lọ darapọ̀ mọ́ gúúpù mi ó balẹ̀ jẹ́ bọ̀nà jẹ́ onídọ̀tí ìyá ayé onídọ̀tí. olùsàrẹ̀ ṣe kó ló ọmọ àwọn obìnrin ẹgbẹ́ ẹ̀ mà ló lù ẹ́ lábúrọ̀dù ọmọ bá ṣe lù ẹ́ lálùbàjẹ́ ó tún sì máa jìjà lẹ́ǹkan wọ́n tún lù ẹ́ wọ́n lù ayé ẹ̀ bàjẹ́ lábúrọ̀dù olùsàrẹ̀ àwọn obìnrin ẹgbẹ́ ẹnu ló ní wọ́n tún lù ẹ́ lẹ́ǹkan gbogbo èpè tó ṣẹ̀yẹ̀ o èmi ti ṣe ládé o ò ní bọ́ nínú ẹ̀ táyé máa fi parẹ́ o àwọn ò ní fi kú bó ṣe ṣẹ̀yẹn bó ṣe dí yẹn òun ni mo yín sọ pé kọ́mẹ̀tì lánàá mo ní kó o mọ bó ṣe máa rù bó ṣe lè rú ni kò lè dì torí gbogbo yìí tó ti rù yẹn tó ti dì yẹn ó ti di títí ẹ o. ó ti di tiẹ̀ o ó ti di tiẹ̀ o ó ti di tiẹ̀ o. ní ìwọ ló ní bó ṣe sọ pé máa fi àlàáfíà Bọ́láńlé ránṣẹ́ sí Nàìjíríà báyìí máa fọ òkú tiẹ̀ lọ́ máa fi ránṣẹ́ o lágbára Ọlọ́run kò ṣe bèrè pé pátápátá àbúrò òfò àwọn bàbá aláyé bàjẹ́ kọ́run náà máa bọ̀ Nàìjíríà tó ti àwọn ọ̀rẹ́ tó bá gbọ́ wòtòwòtò kọ́ máa bọ̀ àwọn aláyé bàjẹ́ dédé ẹ wá ń gbé nìyàn ṣépè ẹ ń ṣépè tó bẹ́ẹ̀ yẹn pé ṣé ẹ̀yin yìí là fẹ́ tẹ̀lé ẹ̀yin olórí burúkú ẹ̀yin àfẹ́pẹ́ wẹ̀ ẹ̀yin elépè ṣe wẹ̀rẹ̀ yìí èpè yìí ti pọ̀ jù kò sí káde tó hàn ní mọ̀ yìí àwọn ọmọ onítìrà elépè ẹ̀yin ọmọ èpè lẹ́ máa fi kọ́kọ́ dá wọn mọ̀ èpè yìí ni èpè ni ṣépè abẹ́ni Ọlọ́run ṣépè bẹ́ẹ̀ ayé yìí ti bàjẹ́ èpè yìí ṣé yẹ kó yẹ bí especially wọ yìí ìwọ lẹ́nu ẹ gbọ́rọ̀ ìwọ ló lè sọ̀rọ̀ jù ìwọ láyé máa ń kí wàá dẹ̀ rí nǹkan tó máa ṣẹlẹ̀ sí àwọn abiyamọ ayé ti kẹ̀yìn sí ẹ ó máa gbọ́ gbogbo nǹkan tó sọ yẹn wàhálà ti dé báyìí ó ti bẹ̀rẹ̀ sí rí wàhálà látàlẹ́ àná ó ti bẹ̀rẹ̀ sí ní rí wàhálà especially wọ máa dá ojú lé ìwọ yìí gbọ̀ngàn ṣe yẹ kó rí bẹ́ẹ̀ àwọn ìwọ gọ́gọ́ làwọn èèyàn máa fi ẹ̀ṣẹ̀ sáǹpù láàrin gbogbo wọn ìwọ lórí burúkú yìí màá jẹ́ kó fi ẹ̀ṣẹ̀ sáǹpù láàrin wọn àti àwọn bàbá òfò báyẹn wọn ti bàjẹ́ àwọn ìyá àjà bí ẹ pọ̀ ní. ẹ̀yin abiyamọ ayé ẹ má mi fi wọ́n lẹ̀ ẹ má jẹ́ ká fún wọn lépè àdúrà ní kẹ́ jẹ́ káwa ṣe fún wọn àwọn ló ń ṣépè àwọn lẹ́ni èpè àwọn ló jẹ́ pé gbogbo ṣó tán bá ṣe ṣó 7 hours èpè náà máa fi ṣẹ́ nǹkan tẹ̀mí sọ fún yín ni pé ẹ bá wa bi Dúpẹ́ onídọ̀tí léèrè ìyá yín onídọ̀tí ẹ bá wa bí léèrè pé níbo ni à ń lọ oṣù yìí náà làwọn fẹ́ declare àìná fẹ́ ṣe ìtẹ́rìmù gbogbo ìwé tí ìyá yín gbé dání tẹ́ ẹ fi mọ̀ pé òdodo ló gbé dání ẹni ká tẹ́ńdà ẹ̀ kárí ṣé ìjà wà nú ẹ̀ ni ṣé ń gbọ́ mi ṣá. à ń gbọ́ yín. ṣé ń gbọ́ mi okay ìwé tí ìyá wọn gbé dání tí wọ́n fi sọ pé òun ló gbòdodo dání títí gbogbo àwa tá à ń tẹ̀ láwọn bàbá Akíntóyè ìyá àgbòdodo dání ẹ bá fi bi wọ́n léèrè pé kán gbé ìwé yẹn jáde àbí káàtì ẹ̀ rí pé òdodo tẹ́lẹ̀ gbé dání yìí kẹ́ tó wá máa ṣépè fẹ́ni tọ́lọ́run ò fi ṣépè ẹ ṣe so 7 hours ẹ dẹ̀ ṣe é pé 6 hours 40 something minutes nǹkan ṣe yín o àfi kọ́lọ́run tú yín sílẹ̀ o ẹ wà nínú ìdè oúnjẹ sùn Ọlọ́run á tú yín sílẹ̀ o. àwọn ẹ̀mí òkùnkùn ti dè wọ́n pa ó dè wọ́n ẹ̀ lé ó lè tú ara yín tú ẹ̀ lè torí tú. ẹ̀mí burúkú ti gbé wọn wọ̀ ìyá yín onídìrí tẹ́ ẹ torí ẹ̀ ń bú mi tẹ́ ẹ torí ẹ̀ ń bá wa jà yín ẹ kàn máa fira yín ṣẹlẹ́yà ni tóṣù yìí bá parí tí ìyá yín ò bá ti gbé ìtẹ́rìmù jáde ànígbà yẹn la ẹsẹ̀ máa bẹ̀rẹ̀ tó yìí máa dùn gan ìyí tí ìbẹ̀rẹ̀ báyìí o tí àwọn kẹ́mọ̀ kan ara yín jẹ ni tẹ́ ẹ sáré wá fò mọ́ mi kí ni mo sọ tẹ́ ẹ torí ẹ̀ jáde tẹ́ ẹ gbé gbogbo èpèlé ayé jáde tẹ́ ẹ gbáfọ̀sẹ́ tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ṣépè fúnra yín èpèlé ayé ò ní má gbọ̀nrín tèmi o mi ò jẹ yín lépè àdàbí tí mo bá jẹ yín lépè tẹ́ ẹ ṣẹ́
èyí tó bá ti ṣe kọ́tà nǹkan tèmi ti ṣe nínú Yorùbá nation tó bá ṣẹ́ ìpè fún mi tó bá tako nǹkan tó ń ṣe kó gbé jáde kájọ ká gbé káwọn wò èmi ò ń ṣaláriwo bíi ti yín ni ẹ̀yin lè ṣe nǹkan kan láì gbé àkáǹtì síta ni wọn ò bí yín dà ẹ lè ṣe nǹkan kan láì gbé àkáǹtì síta wọn ò bí gúdù mọ́ fádà yín ṣẹ́yìn lẹ wá fẹ́ òmìnira àbẹ́mi ẹ̀yin kan rádaràda yìí ẹ wá jókòó sínú social media ẹ kò bójú ìmọ́lẹ̀ ti dé orúkọ platform yẹn nìyẹn ẹ ti rí ìmọ́lẹ̀ dé òkùnkùn parada ìmọ́lẹ̀ dé a máa tan ìmọ́lẹ̀ sí ni gbogbo ibi tí òkùnkùn yín tẹ́ farapamọ́ sí tá a bá ti rí a máa gbé wá sínú ìmọ́lẹ̀ kí gbogbo ọmọ Yorùbá lè mọ̀ pé bàbá Akíntóyè gbé òdodo dání Sunday Ìgbòho gbé òdodo dání ṣùgbọ́n wọ́n rán yín láti jẹ́ pé kọ́ má lè ṣàṣeyọrí ni a dẹ̀ máa ṣàṣeyọrí àwa jókòó à ń plan láàárọ̀ lọ́sàn-án lóru lójoojúmọ́ là ń finú ro bá a ṣe máa ṣàṣeyọrí ẹ̀yin kan wá jókòó sínú òkùnkùn ẹ wá gbé ọ̀fọ̀ ẹ gbé ègèdè ẹ lẹ́ jókòó sórí ifá ẹ kó ẹyẹ jáde ẹ kó gi jáde ẹ kó gbogbo ẹ̀ jáde ẹ wá ń ṣépè èyí tó bá bímọ tó tọ́ mi nínú yín tó pẹ̀lú ẹni tó ṣépè àti tí ò tí ì bí tó tọ́ mi nínú yín tó pẹ̀lú ẹni tó ṣépè mo sọ tẹ́lẹ̀ lénìí mo dúró lórí Kristi mi ò dá dúró mo sọ̀rọ̀ ègún sínú ayé gbogbo yín gbogbo ègún tí ń bẹnu Bíbélì kú lọ jẹ́ ti yín o àdàbí tí ń bá jẹ yín lépè o tẹ́ ẹ bá ti bímọ tó tó mi tẹ́ ẹ gbàdúrà kírù mi báyìí kíyà ní fojú sunkún mi ẹ ti gbà kí tẹ́ ẹ bá bí ìgbà ọmọ tó bá ti tó mi ẹ̀yin náà máa fojú sunkún wọn ni ègún tó máa mú yín nìyẹn Bíbélì ni a ó bẹ ẹsẹ̀ bàbá wò láti lára ọmọ láti ìran kan dé generation kẹrin ẹ̀yin àtọlọ́run lẹ́lẹ́jọ́ o Ọlọ́run lẹ ń bájà o kì í ṣe mi o Ọlọ́run lẹ ń bájà o Omeyo mo step down díẹ̀. Ẹ máa ṣe ṣó yìí lọ. Ta ló wà ń bẹ̀ nu yín ẹ máa ṣe ṣó yìí lọ èmi ti step down o because gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí tẹ bá ń ṣépè fún wọn láti bá ní ká máa ṣépè fún wọn èpè kọ́lọ̀rọ̀ wọn gbà káwa náà tún máa fi àdúrà ràn wọ́n lọ́wọ́ tá a bá ti ń ṣe àwọn prayer wa tá a ti ń ṣe morning prayer tá a ń ṣe prayer ẹ jẹ́ ká máa gbàdúrà fún wọn wọ́n ti sọnù ọkàn èṣù ti wọnú wọn ọkàn wọn ti yìgì wọn ò lè yí padà láì jẹ́ pé a bá fi àdúrà ràn wọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ ṣé wọ́n wọ́n ti sọnù wọ́n ti kúrò níwájú Olúwa àwọn tí wọn gbẹ́kẹ̀lé Ọlọ́run mọ́ tó jẹ́ pé nǹkan míì ni wọ́n gbẹ́kẹ̀lé láti bá yàn jà ẹ̀yin ò sọ pé kí Ọlọ́run ṣèdájọ́ èpè lẹ wá jáde tẹ̀ iṣẹ́ ẹ wá ń sọ pé mi pé èpè o ẹ wá lọ kó gbogbo fọ́tò jáde ẹ ń ṣépè ẹ mú ibì kan tí mo ti ṣépè fún yín nínú fọ́tò nínú ṣóò méjèèjì tí mo ṣe ẹ mú jáde níbo mo ti jẹ yín lépè ó wá lọ ń play ṣóò tí ẹ ṣe láìkì rọ́bà ṣóò tí mo ti ṣe níjọ́ tí Dúpẹ́ lòun kọ́kọ́ declare ẹ wá lọ mú yẹn jáde ẹ wá ń play ẹ lánàá lórí ṣóò yín ìwọ ò ṣe ṣóò àwọn ṣóò tèmi ṣe lánàá tí mo ṣe níjẹta àtàná o ò ṣe play yẹn fún wọn ẹ lọ sórí Princess Ọmọjọjú ẹ lọ wo ṣóò tó wà ń bẹ kẹ wá wo ibi tí mo ti dìsáàpù èpè tí gbogbo yín sọpọ́ọ̀tì wọn láti ṣẹ́ Bíbélì ní kẹ wádìí ohun gbogbo dájú kẹ di èyí tó ṣe òtítọ́ mú ẹ wá ń kó ègún sórí àwọn ìran ti yín nítorí pé ẹ fẹ́ sọpọ́ọ̀tì ṣó yẹ kó rí bẹ́ẹ̀ nítorí pé ẹ fẹ́ sọpọ́ọ̀tì ẹ nítorí pé ẹ wà nù gúrùpù ẹ kò yẹ kó rí bẹ́ẹ̀ orúkọ tó ń jẹ́ gangan òró ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ èmi ò ń ṣe ọ̀tá òmìnira ọmọkọlẹ̀ Yorùbá ni mí tó fẹ́ òmìnira ṣùgbọ́n tá a bá fẹ́ gba òmìnira kì í ṣe bí Dúpẹ́ ṣe ń rìn iná ṣe ń gba òmìnira ẹbí Dúpẹ́ léèrè òmìnira wo ni Dúpẹ́ ti gbà rí nígbà tó lóun tẹ̀lé ọkọ òun táwọn jọ ń káàkiri ńgbà náà òṣèlú ni wọ́n ń bá káàkiri kò ṣe é ti jáde ńgbà náà kó sọ pé òmìnira lòun fẹ́ jà fún kí ló dé táwa ń parọ́ fúnra wa ìgbà yẹn ló yẹ kó ti jáde kó dé òmìnira lòun fẹ́ jà fún ṣé ẹ̀ ń gbọ́ mi ṣá. à ń gbọ́ yín àwa ń bí. kì í ṣe kó ṣe òmìnira ni Dúpẹ́ ń jà fún tó bá fẹ́ jà fún òmìnira nígbà tí ọkọ ẹ̀ jáde fún òmìnira tó jáde fún pírẹsidẹ́ǹtì tí ò wọlé tí wọ́n gbé fún tó padà fẹ́ jáde ní 2015 òmìnira ló yẹ kó jáde kó pè fún. nígbà tí ọkọ wọn jáde yẹn mà wọ́n ní ẹni sùúrù ẹ jẹ́ kí n fún yín ní. ó wá fẹ́ da gbogbo ẹ̀rú mọ́ wọn lọ́wọ́
nígbà tó lọ́kọ̀ ń jáde tó ń gbé pẹ́sidẹ́ǹtì fún ọmọ yìí ẹ̀mí tó bá sùn ní bíbáyìí ọmọ yìí ẹ̀mí tó lọ sí nígbà tí ọkọ ẹ̀ declare ọmọ yìí ẹ̀mí tó lọ sí June 12 àìmọye ọjà màlákọ ní June 12 tí mo dáná igi ní yí àyẹn gbogbo ọbẹ̀ tí mo ṣe báyìí kìkìdá òkúta ni nígbà tá a mọ̀ ọ́ dá. Sọ́dọ̀sì ẹ máa lọ ṣe sọ́dọ̀sì a máa kó sínú agolo ọ̀dà a máa fi ìgò sáàárín ẹ̀ a máa fi tó sì yanjú ńṣe kọ́ ni straight bullet bà ní àìmọye ẹ̀mí ní yí àyẹn báyìí mo rántí ẹ̀mí tó lọ sí òǹṣe kì í ṣe 10,000 gbogbo hospital private hospital general hospital kó ń jáde kó sọ pé rọ́ ni ó kún báyìí ni tó tún táwọn èèyàn síta báyìí ẹlòmíì wígbà èrò náà fi ń yí ẹlòmíì kiri tó ń wọ hospital tó máa gbé wọ̀. gbogbo ìjà tó lọ kọ́ ọ̀rẹ́ ìjà nílẹ̀ Yorùbá òmìnira kọ́ ló jà fún Abiola gan òde ààrẹ nígbà tí Abiola gan alómọ ẹ. don't declare kọ́ wọlé ṣé àmọ́ ní Kúdí la mọ̀ Kúdírà tàbí Ọlá la mọ̀. níbo ni kó wá fi doyún òkú pè sí níbo ló fi sípì sí níbo ló fi obìnrin rẹ̀ ní Abiola tó ń ṣe tíátà gbogbo wọn la mọ̀ ń gbàyè wọn Abiola kú tó wá jáde oníwọ ló kó Abiola owó àti Abiola kó wọn lómi ọbẹ̀ jẹ ṣé Abiola gan wúlò fúnlẹ̀ Yorùbá ni Abiola gan ò ṣe Yorùbá lóore Abiola gangan fún rẹ̀ ń gbàyè ẹ̀ ó lọ kó gbogbo báìbù ló lọ dá sódò tó lọ gbé ìsàmáìsì Nàìjíríà nígbà ayé Abiola gan ló sọ pé over his dead body ni Awólọ́wọ̀ máa di tó máa di president Abiola ìtàn Abiola ò dálẹ̀ Yorùbá àwọn tí ò mọ̀ ń pa ìtàn Yorùbá tí wọ́n mọ̀ kankan bí àwọn tó jẹ́ gullible people tó ń tẹ̀lé ẹ àwọn nìkan náà lè máa tẹ̀lé ẹ blindly àwọn ò sọ pé a tẹ̀lé ẹ a ready láti tẹ̀lé ẹ ṣùgbọ́n òdodo tó ló gbé dání yẹn tó o bá fi kànfàsì irọ́ tó láwọn míì gbé dání gé síta káwárí ìyẹn ló bá tàn níta ń béèrè lọ́wọ́ yín nìyẹn níbo lè pé ti wá jáde níbo lè ti wá lépè tẹ̀ ń ṣẹ́ ta ló jẹ yín lépè àwọn ò sọ pé àtẹ̀lé yín àwa náà rẹ́dì láti tẹ̀lé yín ṣùgbọ́n òdodo tó gbé dání tó o bá fi kànfàsì wa pé irọ́ lélẹ́yìí òdodo ni gbé jáde kárí tá a bá ti ní òdodo kí ló dé tà ní tẹ̀lé ẹ àwa náà sọ pé bàbá òdodo dẹni lóòótọ́ àwọn náà yẹ̀ wò àwa jọ tẹ̀lé ẹ ìwọ ló wá bàbá Akíntóyè wá bàbá Akíntóyè kan ló wọ ẹ wá ìwọ ló wá gbogbo wa wá jẹ́jẹ́ wa là ń ṣe Yorùbá nation kó tó dé ó dẹ̀ darapọ̀ mọ́ wa tán ó wá da gbogbo ẹ̀rú wọ́n wá ń béèrè lọ́wọ́ ẹ oníyàn ò fẹ́ fi nǹkan kan wọ̀n torí àṣírí tó wá nìyẹn kí ló tó gbé síta torí èmi tó ṣépè fún yìí èmi ò rẹ́dì láti jókòó tí ẹ tẹ́lẹ̀ o màá jókòó tí ẹ báyìí bọ́ńbà tó bọ́ńbà ní o ti tọ́ wèrè o àìbọ́ Ọlọ́run jà o àìbọ́ Ọlọ́run jà o èèwọ̀ ni èèwọ̀ ni àìbọ́ jà o ètùtù Ọlọ́run jà Ọlọ́run yẹ pé ń jà kì í ṣe mí Ọlọ́run yẹ fẹ́ bá jà. tó yẹ kó rí bẹ́ẹ̀ bọ́ Ọlọ́run jà àríjà Ọlọ́run o. Èèwọ̀ ni èèwọ̀ ni o àìbọ́ Ọlọ́run jà o. Onítìrí bọ́ Ọlọ́run jà àríjà Ọlọ́run o. Èèwọ̀ ni Black Lion bọ́ Ọlọ́run jà wọ́n àríjà Ọlọ́run o. Èèwọ̀ ni o àìbọ́ Ọlọ́run jà o. Jẹ̀lílì bọ́ Ọlọ́run jà o àríjà Ọlọ́run o. Èèwọ̀ ni o àìbọ́ Ọlọ́run jà o. Ẹni tó bá bá Ọlọ́run jà àríjà Ọlọ́run ẹ̀yin ò tó bẹ́ẹ̀ láti bọ́ Ọlọ́run jà Ọlọ́run fúnra rẹ̀ ló ṣẹ̀dá èmi ẹ̀yin kọ́ lẹ ṣẹ̀dá mi bàbá Akíntóyè tẹ́ ń gbéṣẹ́ pè lójoojúmọ́ èpè láyé ò mọ̀ kankan lára wọn nítorí wọ́n ń ṣẹ́ ní èpè Ìgbòho tẹ́ ń gbé síta tẹ́ ń ṣépè fún kì í ṣẹ́ ní èpè ẹni àdúrà ni ṣé ẹni tá a bá ti ń ṣàdúrà fún wọn tẹ́ ẹ bá ń ṣépè fún wọn àwọn áńgẹ́lì àwa dúró wọ́n wá gbé iṣẹ́ yín wò àti tiwọn ibi tẹ́ ẹ ti kàdánwò nìyẹn tẹ́ ẹ ti fa iná sórí àwọn ìrandíran yín nítorí ègúnlẹ̀ ń gbélé fáwọn ọmọ yín tẹ́ ẹ bá mọ̀ ẹ bá mi láìkí sóde má yẹ kán fúláàgì ni o
torí ó ti kó wọn jọ wọ́n ti kóra wọn jọ bíbélì ní kíkóra jọ ẹ kóra jọ kì í ṣe nítorí tèmi o ó ní gbígbìmọ̀ ẹ gbìmọ̀ ìmọ̀ yín ó dasán ẹ ti kóra yín jọ lánàá gbogbo ìmọ̀ yín ti túká Ọlọ́run ti túká ẹ̀jẹ̀ Jésù ti bàjẹ́ ẹ̀mí mọ́ ti ṣàwárí ẹ̀ ó ti sọ dasán nítorí mi ò jẹ́ yín lépè nǹkan tèmi ti ṣe nínú Yorùbá nation underneath ẹ̀yin náà gbé jáde ìwọ̀nba díẹ̀ ni mo ra mẹ́nubà nínú àwọn nǹkan tí mò ń ṣe lábẹ́nú nǹkan tẹ̀yin wá ń ṣe tàbí ẹ ti ṣe ẹ gbé jáde London ló jókòó sí mo nínú Ọláràmán mi ò rí first Yorùbá nation lọ́rùn ẹ rí gbogbo ìgbà tí wọ́n ń jáde gan pé release Sunday Igboho táwa gan tún lọ UN tá a lọ fáìtì wípé kán fi Sunday Igboho sílẹ̀ àárí ẹ̀ níbo ló wà àtúbọ̀ ṣe rálì àìmọye rálì láti ṣe àwa ò rí ẹ rí ó jáde fún rálì rí ó wá jókòó sínú social media ó gbénú òkùnkùn tàpá sínú ìmọ́lẹ̀ ó wá fẹ́ máa sọ gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ó fẹ́ sọ wọ́n di èèyàn burúkú bẹ́ẹ̀ ni bàbá kan náà látòrí iṣẹ́ òyìn náà ni gbogbo rádàrá tẹ̀ ń ṣe tẹ̀ ń gbé kó ìkíṣe pè níbo ló ti jẹ yín lépè tẹ́ ẹ bá wá pè fún òmìnira ṣé òmìnira jẹ́ dúàdá ìyàbíbá náà ṣe máa ń wí ni tá a bá ti tẹ̀lé Onítìrí dandan wá ní ká kú ni ṣe bá láìfẹ́ jàjà òmìnira fún wa ni bẹ́yìn bá jẹ́ Ọlọ́run ẹ̀ ní jẹ́ kó jòrò mo dúpẹ́ pé ẹ kì í ṣe Ọlọ́run mo dúpẹ́ pé Ọlọ́run ò kì í ṣe ènìyàn bíi ti yín tẹ́yìn bá jẹ́ Ọlọ́run ẹ jókòó sórí social media ẹ máa ṣe àdúrà èpè yẹn èpè àgbọ́fọwọ́ di tí èpè àgbọ́fọwọ́ di mú fọwọ́ di etí ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣẹṣẹṣẹṣẹṣẹṣẹ àwa ń jáde lọ fún rálì èmi lẹ́ ń wò yẹn àwa káàkiri à ń ṣe rálì kiri à ń kígbe nínú òrùn nínú òtútù nínú òjò pé ká gba òmìnira ìwọ jókòó sórí social media láì ṣiṣẹ́ ẹyọ kan a máa fún ẹ ní stíkà bẹ́ẹ̀ la máa ti fún ẹ stíkà owó stíkà wa ló máa lọ fi jẹun ibẹ̀ la máa ti fún ẹ lọ́wọ́ nínú gúrùpù ẹ tó máa lọ ti ṣe kinní kan ibẹ̀ ló máa gba gbogbo owó jọ gbogbo owó tó gbàjọ fún rálì ká má bàa béèrè lọ́wọ́ ẹ òun ló fi dojú gbogbo ẹ̀rú gbogbo owó tó gbàjọ pa fẹ́ fi ṣe rálì wọ́n fẹ́ ṣe pọpọ́ọ̀fù wọ́n fẹ́ ṣe ráìsì wọ́n fẹ́ ṣe gbá wọ́n fẹ́ ṣàwo òun ní mo san $25 owó aṣọ rálì tó ló ṣe káàpù àti fìlà owó aṣọ mi ń bẹ lọ́wọ́ ẹ̀ ò fún mi láṣọ ò fún mi lówó ò fún mi fìlà Soyekoribe ṣe mo wá jẹ́ lépè owó aṣọ àti fìlà yẹn ń bo ló fi sí kí ṣe pé o ti fi dáná oúnjẹ fáwọn ọmọ ẹ̀. ó fẹ́ ṣe bánà máa sanwó 130,000 ni mo ní kán sẹ́ǹdì sí ẹ owó pọpọ́ọ̀fù àtowó omi mi ìró mi ò rí pọpọ́ọ̀fù o kò sì láti tá a ṣe o owó ò dẹ̀ ṣe dá padà dì sí o wá jókòó sórí social media o wá káwọn kan jẹ wá gang up ẹ wá ń ṣépè ṣé mo jẹ́ lépè mo jẹ́ lépè mi ò jẹ́ lépè o àwọn tẹ́jọ kóra yín jọ tẹ́jọ ṣépè kó tó yé wọn ní ìsìn pé àwọn ti wa ègúnlé àwọn ìran wọn lérí apẹ̀gàn kan lọ kúnlẹ̀ lórí ẹsẹ̀ wọn kan máa bí Ọlọ́run nítorí èmi máa fi wọ́n síwájú Olúwa lójoojúmọ́ ni o ojoojúmọ́ náà máa sunkún sọ́lọ̀ lọ́rùn àdàbí tí bá jẹ́ yín lépè tẹ́ṣẹ́ gbogbo ìpètè ẹ̀ṣẹ̀ tí n bá ti ń pray àná nìsín mo tẹ̀ sílẹ̀ ni tí mo ń play ẹ̀ tí mo wá ń rojọ́ fún Ọlọ́run pé àwọn wọ̀nyí wọ́n fi mí ré Olúwa ta ni wọ́n gbogbo ìpètè ẹ̀ṣẹ̀ kó padà sórí ìran yín ẹ ò mọ̀ pé èpè tí mo ń ṣe yẹn mo ń dá padà sórí family yín ni generation yín generation to generation máa jókòó tì yín lọ́rùn ẹ̀tẹ̀mí àtọ́lọ́run máa jókòó tí Ọlọ́run mi lọ́rùn fún yín àfi tí Ọlọ́run kọ́ ló bá dá mi lókù ṣé mo jẹ yín lépè ni Soyekoribe mo nínú Ọláràmán mi ò jẹ́ lépè ó wá káwọn gullible people yìí tiẹ̀ ẹ kóra yín jọ sórí social media iṣẹ́ wo ló ti ṣe àwọn iṣẹ́ tèmi ṣe ni mò ń sọ yìí ó yá sọ iṣẹ́ tó ti ṣe Báyọ̀ tó dẹ̀ tiẹ̀ síta Báyọ̀ Gabriel tó tiẹ̀ síta àti Tẹ́ni ọmọ ológo tó tiẹ̀ síta pé kò lọ máa bú mi pé kò lọ máa sọ̀sọ́kùsọ kiri ẹbí Báyọ̀ léèrè nígbà tí mo fẹ́ ṣe rálì agídí ni Báyọ̀ fi $200 sílẹ̀ 200,000 agídí ló fi $200,000 sílẹ̀ nínú bí over 4 million plus dáná agídí ó tún tọrọ 200,000 yẹn lọ́wọ́ Sami ni kì í ṣe pé ó lówó lọ́wọ́ ó tọrọ ẹ̀ lọ́wọ́ Sami ni Sami ló sẹ́ndí 200,000 sí ẹni tẹ́yìn pè léèyàn gidi nìyẹn Sami ló sẹ́ndí 200,000 péré tó dá 200,000 péré ló dá nínú over bí 4 million plus tá a ná tí ìyá yín dúpọ̀ onídìrí tí ò jẹ́ kí rálì yẹn hold tó rán yàn wá láti wá da rálì rù
pé wọ́n fẹ́ lọ declare lẹ́yìn òun wọn ò sọ fóun pé kán lọ dàbẹ̀rù gbogbo yín lẹ máa kéré iṣẹ́ ọwọ́ yín àwa ò sọ pé a fẹ́ dára a sọ pé a fẹ́ declare a fẹ́ gbé rally jáde tí rally bá ti jáde síta jẹ́ kí gbogbo èèyàn support àti gather more than 2,000 people pẹ̀lú little thing tá a rọra ṣe yẹn kán dẹ̀ jáde síta ńjọ́ kejì ní Dúpẹ́ Onítìrí rán wọn wá kán wá da rally yẹn rú kán wá dàrú kán má jẹ́ kán jáde lóko fílì ẹni tó bá sọ pé mo gbé àkáǹtì síta fóun tóun dáwó ẹni kó mú àkáǹtì tó fi sanwó jáde rìsíìtì tó fi sanwó kó mú jáde ẹni tó bá ní mo gbé àkáǹtì síta nínú gúrùpù àbí níbikíbi pé kóun dáwó sí kó mú jáde orí afẹ́fẹ́ ni mo ti ń sọ yìí more than going to 4 million lánàá 4 million I estimate gbogbo owó ta ná owó tí mo gbà lọ́wọ́ àwọn tá dúró tì mí kò pé $1,000 kò pé kò pé let's say 1 million plus gbogbo owó tó kù àpò mi ló ti bọ́ta mi ò gbowó lọ́wọ́ Soyekoribe mi ò gbowó lọ́wọ́ ìran gbogbo èyí tẹ́ jókòó sórí social media tẹ́ ń ṣépè fún mi tẹwàá ọmọ ibi tọ́lọ́run máa ti ṣèdájọ́ fún yín èmi ò fẹ́ òmìnira tó bá sọ pé ẹni tó fẹ́ òmìnira jù láyé mi ò tí ì rẹ ẹni tó fẹ́ tó mi mo fẹ́ òmìnira ká jáde kúrò nínú gbogbo àdàdàtà wa ṣẹ́ni tó fẹ́ òmìnira tó mi tàbá tún rẹ̀ tó fẹ́ òmìnira tó mi ká sọ pé bàbá Akíntóyè àti Ìgbòho Òòṣà tí wọ́n fi ẹ̀mí wọn lélẹ̀ fún wa ẹ̀mí mi nìkan ni mo lè fi lélẹ̀ fún yín gbogbo ọ̀nà pátá ni mo fi fẹ́ òmìnira àwọn tó wà nínú bíbá yìí. ẹ̀yin fẹ́ òmìnira ẹ fẹ́ òmìnira náà wọ́n ń gbé kiri torí ẹni tó bá fòmìnira kò ní máa ṣe pé ẹ fẹ́ òmìnira ẹ fẹ́ òmìnira ni. tí mo tún ṣe lọ́wọ́lọ́wọ́ yìí sí ó máa cost mi more than 700,000 tí mi nígbà kọ́bọ̀ lọ́wọ́ anybody èmi ò ṣaláriwo ní òdìgbà tí n bá gbé síta káyé torí ìyẹn ló wá ní káwọn kan jókòó síbi kankan máa ṣépè fún mi Ọlọ́run mi á bá yín jà pẹ́ alọ́jọ́ yín máa fẹjọ́ yín sun Ọlọ́run ló máa jà fún mi Ọlọ́run ló máa bá yín jà torí ẹ ti ṣe Ọlọ́run máa fi gbogbo bá wọn jà lágbára Ọlọ́run ògbó á bá wọn jà Ọya á bá wọn jà gbogbo á bá wọn jà Olúkòso á bá wọn jà Ọlọ́run á bá Jésù á bá wọn jà Allah á bá wọn jà Muhammad á bá wọn jà Èṣù á bá wọn jà. àwọn ọmọ yín pátá bẹ́ẹ̀ ṣe béèrè fún mi pátá ló mú dá padà sórí gbogbo àwọn ọmọ yín. Soyekoribe Onitiri Ọlọ́run á bá yín jà tẹ wá ń dá àrùn Yorùbá rú ẹ̀yin ọ̀dàlẹ̀ Yorùbá ó lè àbùkù mẹ́kọ̀ọ́. ṣé ká má béèrè kankan mọ́ ni ṣé sọ̀nbí ni wá ni ká ẹni ká máa lọ gọ́gọ́ káà náà dẹ̀ máa tẹ̀lé yín gọ́gọ́gọ́gọ́ òdodo tẹ̀yìn rí yẹn. ẹ̀yin òṣèwọ́ lọ́dọ̀ Amẹ́ríkà láti wá ọkọ̀ báyìí àbí London. olókùnkù ni wọ́n. òdodo tẹ̀rí yẹn ẹ jẹ́ káwa náà rí ẹ jẹ́ káwa náà rí òdodo tẹ̀rí yẹn ìmọ́lẹ̀ tẹ̀rí tẹ́ ẹ fi gbà fún Onítìrí pé òun nìyá yín òun ló lè gbà yín lákòókò ẹ jẹ́ kó ìmọ́lẹ̀ yẹn tàn sí wa ẹ ṣàlàyé nǹkan tẹ́ ẹ rí gan tó convince yín. fake document ló ń convince wọn mọ́ mi fake document ló ń convince wọn fake document ni fake document kò sí ọ̀kan. brother mi ò méyọ̀ ṣe rí kò kí ń ṣe pé wọ́n rí ìmọ́lẹ̀ kankan lọ́wọ́ ìyá Onítìrí ìdí tí wọ́n ṣe ń tẹ̀lé ìyá Onítìrí èmi máa sọ fún yín ní ìrọ̀lẹ́ yìí. ìyá Onítìrí bó ṣe wà yẹn mo sì ń bẹ ẹnìyẹn ò tí fẹ́ jẹ́ ká release àwọn ọ̀rọ̀ yẹn but as a matter of fact bí mo yẹn ń bá yín sọ̀rọ̀ yìí ìyá Onítìrí ń ṣiṣẹ́ 285 million níṣẹ́ tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí iṣẹ́ 285 million òun ni ìyá Onítìrí ń ṣe lọ́wọ́lọ́wọ́ mo yẹn ń bá yín a ti ń try láti gbé receipt yẹn jáde à ń bẹ ẹni tó líkì ọ̀rọ̀ yẹn à ń bẹ̀ pé kó jọ nítorí Ọlọ́run à ní dárúkọ ẹni ẹ̀dẹ̀ ń búra ó ń flash ẹ̀ báyìí a ní kó fún wa receipt ẹ̀ gbogbo wa sì la máa rí receipt yẹn iṣẹ́ 285 million ní Onítìrí ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé wá rí Soyekoribe tó ń tẹ̀lé ìyá Onítìrí kò tẹ̀lé ìyá Onítìrí torí Ọlọ́run kò tẹ̀lé ìyá Onítìrí nítorí wípé ó fẹ́ jẹ́ ká gba òmìnira ó ń tẹ̀lé ìyá Onítìrí nítorí pé ó jẹ́ gullible person bó ṣe wà yẹn ẹ sọ fún mi èèyàn mélòó lẹ mọ̀ tó wà ní United Kingdom tó máa wà lórí social media 24 hours bẹ́ẹ̀ yẹn tí ó níṣẹ́ tó ń ṣe báwo ló ṣe ń san bill
ìlú tí mo wà yìí lásán ìlú tí mo wà yìí owó tí mo ná every month wọn bí mi láti máa ọ̀zù ká máa sọ pé ẹni tó wà ní UK ìyá Onítìrí ó fọ́ọ̀mù kàbá pẹ̀lú gbogbo wọn rí pé almost all of them ó ṣí studio fẹ́ lónìí ó ra laptop fẹ́ lónìí ó wá fi wọ́n sórí payroll monetization ni ṣe yẹ kó rí bẹ́ẹ̀ ń tà YouTube monetization ló ń tà nínú ẹ wo táìtù tó ń lò láti bí abi 2 months ago àṣírí 2 part 1 part 2 nǹkan tẹ́ máa fi mọ̀ pé kò kàwé nǹkan tẹ́ máa fi mọ̀ pé ṣé yẹ kó rí bẹ́ẹ̀ kò ní làákàyè ó sọ pé part 1 to 100 nísìnyí báyìí ó ti wà ní part 114 ó ti kọjá 100 wọn bí wọn re tí wọn bá dárúkọ Ìgbòho tí wọn dárúkọ Àbákítóyè mo fi Ọlọ́run búra fún yín kò sẹ́ni tó máa wù wọn lè tà wọn lè rẹ́ni wò wọ́n owó wọn nìyẹn ìyá alákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì ẹ jẹ́ kí n tún kankan fún yín ṣẹ́rí Dúpẹ́ Onítìrí wíwá tó wá sínú múfúmẹ́ǹtì yìí Ọlọ́run náà fẹ́ jẹ́ kó rí bẹ́ẹ̀ ni torí tí ó bá ń ṣe bẹ́ẹ̀ pẹ̀lú history tí Dúpẹ́ Onítìrí ní nílẹ̀ kò jẹ́ ká gbà tọwọ́ tẹsẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ọdún lẹ́yìn ìgbà tí Dúpẹ́ Onítìrí wọlé ọ̀pọ̀lọpọ̀ àṣírí ló tú ọ̀pọ̀lọpọ̀ àwọn fake people tí wọ́n wá pẹ̀lú wa tó máa sọ pé àwọn wá kábíyèsí olúwa mi Chief Sunday Igboho kìnìkan bí mo ṣe ń sọ̀rọ̀ yìí olúwa mi ń gbọ́ nǹkan tí mò ń sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà láàráùndì wọn tó jẹ́ wípé fake people ni wọ́n ìgbà tí ìyá Onítìrí wá yìí tó di pé àwọn èèyàn ò sẹ́ndì owó sẹ́nìbọ̀dì mọ́ kò dìgbà tá a bá ń dárúkọ ẹ̀yìn náà ti mọ àwọn tá à ń sọ yìí ó tú àṣírí wọn ó ní sísítẹ́ẹ̀mù kan tí àbíṣẹ́rí Onítìrí ò kì í ṣe ìyàwó Abíọ́lá o. ọ̀rọ̀ ọjọ́ mi. mo mọ̀ pé bí mo ṣe ń sọ ìyá máa yà mí lẹ́nu ṣẹ́rí Abíọ́lá gbogbo wa la mọ̀ pé political jangun ni Abíọ́lá ṣe kọ̀ọ̀kan ní 1985 ìgbà tó bímọ tó fẹ́ ṣèkómọ ìjọ yẹn ló fún Babangida ní I think tí n bá kí dáyà níbẹ̀ yẹn màá rí kí n tó sọ̀rọ̀ tán bóyá $180 million ó fún Babangida kó fi overthrow Abacha nígbà tó overthrow Abacha tán òun ṣẹ̀ṣẹ̀ wá jáde síta bóun fẹ́ lọ fún president system yẹn ni wọ́n ń pè ní divide and conquer system tí Onítìrí dẹ̀ ń lò sí yìí system yẹn ni wọ́n ń pè ní character assassination assassination ó máa fọ́ bẹ́ẹ̀ni assassination character assassination ṣẹ́rí Onítìrí bó ṣe wà yẹn ara àwọn ọmọ tábíọ́lá ń lò nígbà yẹn ṣe mọ̀ páwọn olóṣèlú wa ní ayé àtijọ́ olóṣèlú tí fi bẹ́ẹ̀ pọ̀ mọ́ tó bá fẹ́ travel wọ́n máa ní obìnrin tó máa gbé travel bóyá wọ́n fẹ́ dàmíra tàbí fẹ́ fọṣọ tàbí fẹ́ jẹun ara àwọn tí Abíọ́lá fi ń gbádùn òun Onítìrí oṣó màmá olóṣó ara wọn ni Onítìrí ìgbà tó Onítìrí lóyún sínú tí wọ́n ní kí wọ́n gbé ọgbà àwọn ọmọ Abíọ́lá wá o kìnìkan o tí wọ́n ní kó wá ṣe DNA Onítìrí sọ pé bó ṣe ń ṣe Jésù bẹ́ẹ̀ ló ṣe ń gbà yẹn at the end of the day DNA confirm pé ọmọ yòó ń ṣe ọmọ Abíọ́lá ó wà nù kan tí wọ́n fi fún lógún kọ̀ọ̀kan ilé ẹyọ kan tí Abíọ́lá yà fún sí London ilé ẹyọ kan ẹ̀ ṣì ló ní tí ó bá ti tà á. ọ̀rọ̀ yìí gbèsè tí Onítìrí jẹ sábẹ́kúta táwọn ará Abẹ́òkúta bá rí wọ́n máa bù so. bẹ́ẹ̀ mọ̀ kọ́ sẹ́gbà lásán Onítìrí bá wá sẹ́gbà lásán nǹkan tí máa ṣe fún. ìyàwó lẹ́ẹ̀ lè wá sábẹ́kúta o.
ṣóòmù gbọ́ ṣóòmù lọ́ọ̀kì kò lè wá sábẹ́kúta bó ṣe wà yẹn ìgbà tó contest fún governorship election lẹ́kọ̀ọ́ ìgbà tó contest lẹ́kọ̀ọ́ kábẹ́kúta ló ti wá yáwó. ìyá ọ̀rẹ́ ìwà bá ipò ó ga. eléyìí kì í ṣàràbù o kò ń ṣàràbù rárá àti rárá. Dúpẹ́ Onítìrí bó ṣe wà yẹn ó dẹ̀ lè mú gbó ọ̀la lẹ̀. àwọn èèyàn sọ bẹ́ẹ̀ wọ́n ló ń smoke náà àwọn tó mọ̀ dáadáa ló ń smoke ó mu sìgá. kò ṣe kó smoke nìkan ó ń gba owó ìburúkú gan inú ká fà nǹkan tó bá ti fà nǹkan yẹn tán ló máa wá jáde kójú àwa máa tu bí iná. bẹ́ẹ̀ mo sọ fún yín. àlọ́ làwọn á tú àwọn èèyàn wálẹ̀ nínú ìgbèkùn ẹ̀ tó ń wà yìí àwọn èèyàn tẹ́ ń wo gbogbo wọn kì í ṣojú lásán ni wọ́n fi ń tẹ̀lé ìyá yìí kì í ṣojú lásán mo mọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọn ò tẹ̀lé ìyá yìí pẹ̀lú ojú lásán ẹ jẹ́ ká fàdúrà ràn wọ́n lọ́wọ́ kọ́lọ́run kó ṣí wọn níyè kó ṣí ojú wọn kọ́ lè mọ̀ pé àwọn ti sọnù wọ́n ti ṣìnà wọ́n lòun fagbó. 5 million petition wọn tó máa parọ́ kú nígbà tí bàbá gbé kínní criminal case lọ sí UN nígbà yẹn United Nations nígbà tí bàbá gbé lọ gbogbo wa la sáìn gbogbo wa la mo sì ní kọ́pì kínní yẹn tí n bá wà nílé kínní kéèsì yẹn tán fáìlì yẹn wọ́n sẹ̀ǹdì ẹ̀ ní kọ́lọ́ọ̀dì yẹn sí orí íńtánẹ́ẹ̀tì gbogbo èmi download ẹ̀ mo dẹ̀ save ẹ̀ sórí system mi kan even though gan mo print ẹ̀ ní black and white mo fún àwọn lawyers kan pé kán wo nǹkan táwa ṣe mo sì lè ó dàbẹ̀ ní pé bíi lọ́ọ̀yà bíi 4 ni mo fún yìí táwọn bàbá ṣe nígbà yẹn ni o ó tó di pé wèrè ẹ̀ dé o wá tún ní ká sign another 5 million petition nu. ara òdodo tá à ń sọ nìyẹn pé òdodo tí Dúpẹ́ gbé dání táwa tó kù tá a rí tó fi dàbí pé à ń takò pé àfẹ́ nǹkan tó gbé dání. tá a rí nǹkan tó lọ fáìlì ní court tá a rí ẹ̀dẹ̀ ẹ̀ níta yìí a kàn sáìn lásán. bẹ́ẹ̀ ni o petition tá a ṣe níbo ló wà ẹ rí petition gbé wá owó tá a ná sí petition ló ń lọ yẹn àwọn ọmọ ọlọ́mọ kò sínú gbọ́ tí wọn wọ̀ kiri láti sign petition kẹwàá sọ fún wa nísìnyí pé àní right láti sọ̀rọ̀ pé tẹ́ bá ń ṣe mistake tẹ́ bá yẹ bá ìrìn àjò yìí jẹ́ àní right láti sọ̀rọ̀ àní right láti sọ̀rọ̀ náà. tí bá ti dé báyìí ó tún dàárọ̀ ọjọ́ kejì kí n tó jáde máa lọ tilẹ̀kùn mọ́rí ni mí nílé ìjẹun alẹ́ bí mo ṣe ń sẹ́ndì tèmi ni máa tún máa sẹ́ndì sáwọn èèyàn ẹ máa bá mi sẹ́ndì kìíní ìjáde. àwọn èèyàn sáyìn wọ́n fẹ́ sáyìn orí wọ́n fẹ́ dàrú èmi yìí ó níye owó tèmi náà fi sílẹ̀ tí wọ́n fi ń sáyìn kiri àwa ṣe gbogbo wàhálà yẹn ẹ wá ní owó àtọ̀gbà fóònù nọ́mbà àtorúkọ. fóònù nọ́mbà àtorúkọ ẹlòmíì gò ní email àtúra laptop fáwọn àtúra táàbù fáwọn èèyàn pé ẹ máa bá wọn fi kọrúkọ ẹ máa bá wọn sáyìn wọlé ẹ máa ṣe gbogbo ẹ máa create email fún wọn tọ̀sán tòru àwọn ọmọ yẹn ò sùn ṣé gbogbo yẹn náà tó ká béèrè lọ́wọ́ yín pé kí lẹ gbé dání pé ń tẹ́ ẹ gbé dání àtakò nígbà tá a rí òkodoro bẹ̀ káàdì ẹ rí òdodo bẹ̀ ẹ jẹ́ ká rí ẹ jẹ́ ká rí òdodo tó wà nínú ẹ̀ ẹ dẹ̀ ń bínú pé àtakò nǹkan tí ìyá yín gbé dání òdodo tí ìyá yín gbé dání táwa ò rí tẹ́yìn bá jọ ọmọ ọkọ tẹ́ ẹ dẹ̀ fẹ́ òmìnira tó jẹ́ pé ìjà òmìnira lẹ́ ń jà lóòótọ́ ẹ rí nǹkan tí màmá gbé dání àwọn nǹkan táwa rí nì tá a fi nígbàgbọ́ nínú wọn pé òdodo náà gbé dání o pé bàbá Akíntóyè o àti gbogbo àwọn táwa ń tẹ̀lé wọn gbódòdó dání ẹ tẹ́ndà ẹ̀ sórí social media ẹ gbé sí gbogbo àgbáyé kárí tí gbogbo àgbáyé bá ti rí i táwa náà ti lọ dáńlóòdù ẹ̀ tá a ti kà á gbà yín gbọ́ á tẹ̀lé yín ṣùgbọ́n a lè máa tẹ̀lé yín blindly láì mọ nǹkan tẹ́ ẹ gbé dání à ń ṣe zombi à ń ṣe mùmú nìkan ló máa tẹ̀lé yín àtàwọn gullible people wọn ò ní ẹ̀fẹ́ mọ̀ bóyá ẹgbẹ́ nǹkan dání o bóyá ẹgbẹ́ nǹkan kan dání wọn kàn follow yín lọ ni rárá wọn ń ṣe nǹkan bẹ́ẹ̀ nǹkan tẹ́ ẹ gbé dání gangan ni kẹ́ ẹ gbé jáde fún wa so ẹ má wulẹ̀ máa fi ìkanra ìtàmájé kò tí ì la èpè lọ gbogbo èpè tẹ́ ẹ̀ ń ṣe yẹn kò tí ì kan èpè ẹ fẹ́ gba òmìnira ṣe wá di èpè ó ṣe wá di ìjà ó ṣe wá di tẹ́ ẹ̀ ń gbá fòṣẹ jáde lórí social media tẹ́ ẹ̀ ń gbọ́pọn ifá jáde tẹ́ ẹ̀ ń gbé gbogbo ẹ̀ jáde tí ìyá yín sì sọ mi ò tí ì analyse ẹ o tó wá jẹ́ torí ìyẹn lẹ́rọ pẹ́lẹ̀ wá kalẹ̀ mọ́ mi kẹ́ wá pariwo mọ́ mi irọ́ ni o mo sì ń padà bọ̀ o ṣó ìyá yín mo ń bọ̀ wá ṣe o òun àti arọ kéṣe pẹ̀lú tẹ́ni ọmọ olófò mo ń bọ̀ wá ṣe o mo máa ṣe
mo máa ṣe o ìyẹn gangan ni mò ń bọ̀ wá ta fún torí lè torí pé o ṣépè ni mo fi wá bẹ ní orúkọ Olúwa wípé ronúpìwàdà repent kó kúrò ní ọ̀nà búburú tó wà ọ̀nà ẹ̀ṣẹ̀ ọ̀nà tó wà ó ti sọnù repent èmi ò wá bá yín jà sí ṣe rí pé gbogbo wa ta wá nìsín ọ̀rọ̀ àlàáfíà la wá sọ àwọn ò bá fọ̀ṣẹ wá àgbé pè wá àdẹ̀gbé babaláwo wá àgbé àfàwà kó a máa gbé yín ṣépè ẹ̀yin lẹ lè pè é èpè ní yín èpè ní gúrùpù yín ṣẹ́ èpè lẹ máa ń ṣẹ́ lórí pláfọ́ọ̀mù yín gbogbo ayé ti mọ̀ yín lélépè tipẹ́tipẹ́ èpè yín ni wọ́n fi èpè ṣe yín ni ẹlẹ́fẹ́ gba Yorùbá nation fún wa káàtẹ̀ wá sọ pé Ọlọ́run wá fún yín ṣe báyìí náà lẹ́fẹ́ gba orílẹ̀-èdè fún wa àmà nílé mi o ẹ bá gba orílẹ̀-èdè fún wa o àfi káyà kẹrù àkásápò olùkọ́ ẹ máa dàlú ṣe Ọlọ́run ò lè fúru yín ṣe ẹ ní quality leader lára onídìọ̀tí kò ní quality leader kankan lára kò síbi tẹ́ ẹ ti ní quality leader kò ní ó ṣe èpè burúkú èpè yìí náà lẹ́ ń ṣe ṣé pè tẹ́lẹ̀ lọ́ máa ṣẹ́ nìyí ẹ fẹ́ ṣẹlẹ̀ Yorùbá di South Sudan káwọ́ gbalẹ̀ Yorùbá tán kí mọ̀ wá má jẹyọ kan ká má fi ìfẹ́ kan wọnú ilẹ̀ Yorùbá tá a bá máa sọ̀rọ̀ méjì ẹ̀ ní wọn kówó jẹ owó tán kó jẹ kó rìsíìtì ẹ̀ wá sórí social media ẹ display ẹ̀ fún wa ẹ rí display báǹkì tí wọ́n ti gbowó tán kó jẹ ní ẹ display ẹ̀ kárí bí àbá ṣe gbowó ní ẹ̀tọ́ bá ṣe gba owó lẹ́yọ kọ̀ọ̀kan ẹ̀yin tẹ́ ẹ ní fọwọ́ sọ̀yà pé èèyàn kówó jẹ ó yẹ ká ẹ ní evidence gbogbo ibi tán ti kówó jẹ ẹ kó evidence ẹ wá gbogbo owó tán ti gbà ibi tán ti gbà ní gbogbo ìlú tán ti gbowó tẹ̀yin náà dẹ̀ rí pé evidence ní ẹ kó síta síbẹ̀ ti kó ìwé kan síta òmìnira 2022 tẹ́ gbé síta ẹ tún kó míì síta àwọn evidence tẹ́ bá ní tó lè convince àwa ẹ kó wọn wá nígbà tí Ìgbòho fi ń gba owó nínú àkáǹtì òmìnira o ó gbà ní TB Bank ó gbà ní TD ó gbà ní UBA ó gbà ní Access Bank gbogbo ẹ tó ẹ fáìlì ẹ kó sórí ayélujára ẹ má wulẹ̀ bá wa ṣe àwa máa dánlóòdù ẹ kàn sọ síbẹ̀ àwa máa lọ dánlóòdù ẹ máa wò fínífíní bàbá Akíntóyè ó gbowó ní Brazil ó gbowó ní Canada ó gbowó ní US ó gbowó níbi báyìí gbogbo rìsíìtì ẹ kó síta káwa dánlóòdù then Dúpẹ́ Onítìrí ó ti gbé wa wọ UN lọ ìwé tí stampu bídì lélẹ́yìí wọ́n ti stampu ẹ̀ gbogbo àwọn nǹkan tí wọ́n ti kó fún ní United States rẹpẹ́tò ẹ lè lọ dá dúró kẹ́ ẹ di òmìnira ara yín kẹ́ ẹ lọ gbé ìtẹ̀ríìmù wọlé nǹkan tó bá kì í yín lélẹ́yìí ẹ push ẹ síta àwa dánlóòdù ẹ kì í ṣe èyí tẹ́ ẹ gbé síta tẹ́ ẹ kọ òmìnira 2022 lé lórí àgbélẹ̀rọ tẹ́ gbé wá o tẹ́ ẹ há kiri orí títì ẹ rí pé nígbà tẹ́ ẹ há fáwọn èèyàn gan wọ́n ń wò yín bíi pé orí yín ò pé ni ẹ lè dá nǹkan kan ṣe black lives matter jáde síta ó ní bàbá Akíntóyè ń ṣe owó láì tí jẹ́ pé a gba ìlú owó òun náà nìyá yín tún wá gbé fèkì jáde Dúpẹ́ olórí burúkú bíi tí wọ́n lọ pe bàbá ó gbé fèkì jáde ó ní ká lọ máa ná káràkátà orúkọ ìlú wo ni káràkátà tí àjọmọ Korea ni a sọ pé a ṣe dúà yẹn Yorùbá nation Yorùbá dúà ni wọ́n fi ṣe ẹ̀yin náà wò níjọ́ tí wọ́n kọ́kọ́ interview ìyá yín first time tí kò kí interview ẹ̀ lélẹ́yìí ẹ máa wo bínú ẹ̀ ṣe dùn kò mọ̀ pé wọ́n ti pa kámẹ́rà o. owó mọ̀ pé kámẹ́rà tí wàá ṣì ń píkì wọn ẹ mọ̀ páwọn ní tètè mọ̀ ó ní mo ti gẹ́ ẹ̀ èmi náà máa mójú yẹ screen wọn kúrò but studio tètè mójú yẹ kúrò ẹ máa wòran. ìgbà tó penetrate tó ẹsẹ̀ wọlé nìyẹn. èmi send signal sí achi ẹ máa wòran ẹ máa wòran. ẹ máa wo bó ṣe máa ṣe. ẹ máa wòran nísìnyí o ṣẹ́rí àwọn náà fẹ́ máa ṣẹ́rí ẹ wojú ẹ ṣẹ́rí ó ń wo kámẹ́rà ṣẹ́rí ràn. ṣẹ́rí pé nígbà tí ń dùn ó wà so excited ẹ wo wọn interview ẹ rí ọwọ́ mi ti bà wọ́n. ṣẹ́rí pé she was kind of jubilating. àwọn bíbí ti kó sákóló. so kí ló ń jubilate fún ṣé pé. ọwọ́ tẹ̀ wọ́n. ẹ máa wòran nísìnyí o ṣẹ́rí àwọn náà fẹ́ máa ṣẹ́rí ẹ wojú ẹ ṣẹ́rí ó ń wo kámẹ́rà ṣẹ́rí ràn. ẹ máa wo ó ti yọ earpiece ọwọ́ mi bà wọ́n inú ẹ̀. ṣẹ́rí pé she was kind of jubilating. mo ti gẹ́ ti wọ́n. so kí ló ń jubilate fún ṣé pé ọ̀rọ̀ tó bá bá wa sọ ló ń jubilate fún ni I don't know I'm just asking question now fún ẹ̀yin ọ̀jọ̀gbọ́n because ẹ mọ̀ pé
everybody see things differently. You can see she's actually jubilating. This was from 2 hours 45 minutes 53 seconds ní video yẹn. Ṣé ẹ pé ń jubilate? Ó ń jubilate ní inú ẹ̀ dùn pé èmi mo ti lò fún wọn pé mi ìyàwó Abiola mo ti wọlé sí wọn lára mo ti gbá wọn mú inú ẹ̀ dùn gan. Ẹ wo bó ṣe ṣe first time tó wá darapọ̀ mọ́ wa nìyẹn kò sẹ́ni tó pè ẹ́ inú ẹ̀ dùn pé ọwọ́ ti bà wọ́n mo gẹ́ẹ̀tì wọn at last nǹkan tó ṣe ń bẹ̀ yẹn nìyẹn mo gẹ́ẹ̀tì wọn mo ti gbá wọn mú àwọn lè bọ́ mọ́ inú ẹ̀ dùn gan ẹ máa wò ẹ bá mi láìkì o wọ́n ti flag wa ẹ bá mi láìkì àní pẹ́ kúrò lórí iṣó yìí wọ́n ti flag. She was kind of jubilating. So kí ló ń jubilate fún ṣé pé. Ọmọ Onitiri kí ló dé ten flag iṣó wa ẹ wò ya wọn. Ṣé pé she was kind of jubilating. Ẹ wò ya wọn. So kí ló ń jubilate fún ṣé pé ọ̀rọ̀ tó wá bá wa sọ ló ń jubilate fún ni I don't know I'm just asking question now fún ẹ̀yin ọ̀jọ̀gbọ́n. Because ẹ mọ̀ pé everybody see things differently. You can see she's actually jubilating. This was from 2 hours 45 minutes 53 seconds ní video yẹn. Ṣé pé ẹ pé ń jubilate. Ọwọ́ ti bà wá ni ọwọ́ ti bà wá ọwọ́ ti kó sápò lórí ìgbà tó ẹ̀ṣẹ̀ gbé ṣáde lọ́wọ́ nìyẹn tó ẹ̀ṣẹ̀ dé nìyẹn ìgbà tó ẹ̀ṣẹ̀ dé nìyẹn tó penetrate tó wá ti ráyè wọlé ó ti wá wọlé báyìí inú ẹ̀ dùn yes máa wọlé sí wọn lára kanlẹ̀kanlẹ̀ ni ẹ̀mí wọn á fẹ́ bọ́ ó dẹ̀ ṣiṣẹ́ yẹn ó dẹ̀ ń ṣe lọ divide and rule òun ló gbé politics wá sínú Yorùbá nation gbogbo nǹkan tá à ń ṣe tá à ń bára wa jà tá à ń búra wa yìí à ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tá a bá bára wa jà máa parí ẹ̀ ni èmi ò tí ì rí ibi tá a ti bára wa jà tá a máa sọ pé èpè ló kàn ká máa pàdúrà ikú fún yàn ikú tẹ bá wá gbàdúrà ikú tẹ pa gbogbo ọmọ Yorùbá tẹ fẹ́ ṣe ìjọba lé lórí ta ló wá kù tẹ fẹ́ ṣe ìjọba lé lórí o ta ló kù tẹ fẹ́ ṣe ìjọba lé lórí Dúpẹ́ iṣẹ́ tó gbé rán ọmọ ẹ mo nínú ọlá Soyekoribe Ramoni ṣé iṣẹ́ èpè tó gbé rán lélẹ́yìí ó dẹ̀ ń parọ́ fún ayé pò ń gbàdúrà ẹni tó bá ń sin Ọlọ́run ò kì í ṣe bí eléyìí lẹ́mìí ìdáríjì forgiveness is a sin nínú ọ̀rọ̀ ti yín ẹ sọ pé forgiveness is a sin nígbà tẹ́yin gan bá ṣe Ọlọ́run tọ́lọ́run dáríjì yín gbogbo àwọn tí ò ṣẹ̀yìn tí ò ròyìn lẹ́ ń ṣépè fún èpè onímẹ́nikẹ́ni o èpè onímẹ́nikẹ́ni wa gbogbo èpè tẹ́ ẹ̀dẹ̀ṣẹ́ yìí tẹ́ ẹ bá lè forí ara yín rù ní kẹ́ máa gbé nítorí àwa máa tọ̀ yín wá ní orúkọ Olúwa ọ̀gá ògo a máa tọ̀ yín wá pẹ̀lú orúkọ Ọlọ́run tó dá ayé àti ọ̀run ni àwa ò ní tọ̀ yín wá pẹ̀lú orúkọ mìíràn ju orúkọ Ọlọ́run ọ̀gá ògo lọ irọ́ tẹ́ ẹ gbé dání ẹ gbé síta káwa náà rí èmi padà bọ̀ wá ṣe ṣó fún yín ṣó èmi máa ṣe fún yín ìyá yín òun àti arọ kése mo ń padà bọ̀ wá analyse ṣó wọn tó ti yé mo máa analyse ṣó wọn bó bá wù yín ẹ lọ rẹ́ǹtì gbogbo àfọ̀ṣẹ tó wà nílẹ̀ Yorùbá kẹ kó wá sórí social media Ọlọ́run máa jù yín lọ èpè tẹ́ ń ṣe yẹn ẹ lọ yí padà àwa ò fẹ́ pè mọ́ a fẹ́ èpè yín ti pọ̀ jù kẹ máa ṣépè bí ẹni pé ẹ̀yin nìkan lẹni Yorùbá nation gbogbo wa lájọ ní Yorùbá nation ẹnìkan ò dẹ̀ lè lọ fẹ́ nìkan kan nínú Yorùbá nation a lè jọ máa gbá ni a máa jọ gbá ni o àwọn bàbá tẹ̀dẹ̀ ń gbàdúrà kan kú wọn ní kú o àwọn náà máa gbé ọ̀pá yẹn sókè o Dúpẹ́ ti sọ lánàá o ó ní bàbá Akíntóyè ló máa na àsíá Yorùbá nation bàbá Akíntóyè ló máa declare Yorùbá nation bó dẹ̀ ṣe máa rí nìyẹn o tó bá yẹ pé torí pé mò ń sọ̀rọ̀ ya yín lẹ fi lọ kóra yín jọ tẹ̀ ń ṣépè ẹ máa ṣépè gan òwe pé ìyẹn máa pọ̀ gan ẹ sì máa continue o torí máa bí léèrè tá a bá tí bí léèrè kó dá wa lóhùn àní dákẹ́ Dúpẹ́ òdodo tó wà lọ́wọ́ ẹ gbé síta káwa náà rí mo nínú ọlá Ramoni èpè tí wà tí yẹ ẹ ṣe kò lè mú wa torí àjẹyìn lépè àwa ti ṣiṣẹ́ nínú Yorùbá nation tí èpè yìí ò fi ní ràn wá ìsí bàbá ẹ tí ìyá ẹ gbé dání Dúpẹ́ Onítìrí tó gbé dání ní kó gbé síta ẹyẹ tan ayé jẹ mọ́ ẹyẹ fi dúdú bu ayé lójú níta sọ fún yín nìyẹn tẹ wá lọ gbé pè jáde àdúrà làwa wá ṣe lénìí o àwọn ò wá ṣépè àwa ṣépè fún yín àdúrà làwa ṣe fún yín
àdẹ̀wá sọ fún yín pé kẹ́ ẹ yí padà kúrò lọ́nà búburú tẹ́ ẹ wà. Ẹ yí padà o, ẹ yí padà. Ṣé ẹ rí pé àwọn ò gbà yàn láyè láti pè wọlé sí. Àwa ò ṣe ṣóò torí owó kankan sìn. Àwa ń ṣe nítorí pé a fẹ́ kí ọmọ Yorùbá kí ojú wọn là, kí etí wọn là. Làwa sì fi ń ṣe báyìí. Tó bá gbé bẹ́ẹ̀ yín ṣe ń ṣe Yorùbá nation tẹ́ ẹ fi ń pawó yìí. Tó bá gbé owó tẹ́ ẹ ń pa ń bẹ̀rẹ̀ ná sí àwọn Yorùbá nation tẹ́ ẹ ń ná lé wọn lórí. Ìbá mà dà, ara yín lẹ máa ń náwó yẹn sí. Gbogbo owó tẹ́ ẹ ń pa lórí social media tẹ́ ẹ ti ń ṣiṣẹ́ yìí gan, tẹ́ ẹ ti ń sọ̀rọ̀ yìí, ó ti tó láti tọ́jú láì ní gbé àkáǹtì kankan sílẹ̀. Ẹ nídìí àkáǹtì kankan láti gbé sílẹ̀. Kẹ́ máa lẹ́yìn jàjà òmìnira, kẹ́ máa gbá kán máa dáwó sí tán, kẹ́ má tún fowó yẹn ṣe nǹkan kan fún wọn. Gbogbo owó yẹn ló kó pamọ́ sápò ẹ̀. O dẹ̀ jáde síta, o dẹ̀ lẹ́nu, o dẹ̀ láyà láti wá máa ṣépè. Èpè onímẹ́nì kankan o. Èpè onímọ̀ anybody. Torí náà, èmi ò wá bá ẹ̀yin jà lénìí o. Èmi wá ṣàlàyé fún ẹni pé gbogbo èpè tó ṣẹ́ o kì í ṣe tèmi o. Ìwọ àtàwọn tẹ́ ẹ jọ ṣépè, ẹ̀yin lẹ lè pè yín o. Ọlọ́run ọ̀gá ògo ó máa dá gbogbo ẹ̀ padà sórí yín lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ̀yin lẹ ní o, èmi kọ́ ni mo ní. Àwọn ọmọ mi ò dẹ̀ kí ń ṣe ní èpè. Torí náà wọn ò jẹ́ gbì, wọn ò dẹ̀ ní kú gbì. Gbogbo èpè, gbogbo búburú tó rò sí mi tọmọtọmọ, mo dá padà fún ẹ. Gbogbo bẹ́ẹ̀ ṣe gbàdúrà pé kẹ́ ẹ jáde kẹ́ ẹ má padà wọlé, kì í ṣe tèmi o. Ẹ̀yin lẹ ní nǹkan yín o. Èmi ò jẹ́ yín lépè o. Orí afẹ́fẹ́ lẹ gbé àwòrán mi sí, tẹ́ ẹ ti ń ṣépè fúnra yín láì ṣe mi. Àdúrà lẹ ń ṣe fún mi o. Nítorí ẹni tó bá ń hùwà èpè, tẹ́ bá ń ṣàdúrà fún, èpè ní tiẹ̀ o. Ṣùgbọ́n tó bá ń hùwà àdúrà, tẹ́ bá ń ṣépè fún, àdúrà lẹ ń ṣe fún o. Àdúrà lẹ ṣe fún mi, kì í ṣépè o. Mo yí padà nípa ẹ̀jẹ̀ Jésù, ó ti di àdúrà o. Èpè tẹ́ ẹ dẹ̀ ṣẹ́, ẹ máa forí ara yín gbé. Mi ò jẹ́ yín lépè o. Kò jù bẹ́ẹ̀ lọ. Ń jẹ́ yín lépè. Kò síbi tí mo ti jẹ́ yín lépè o. Gbogbo èpè tẹ́ ẹ ṣẹ́ pátápátá, ẹ̀yin lẹ ní o. Ẹ̀yin lẹ ní nǹkan yín o. Ẹ̀yin lẹ ní nǹkan yín. Ẹ̀yin lẹ ní nǹkan yín o. Kí ló dé? Ẹ̀yin náà gbé èpè burúkú. Èpè burúkú lẹ̀ ń ṣẹ́. Èpè burúkú. Èpè tí abiyamọ máa gbọ́ tó máa fọwọ́ di etí báyìí. Èpè àgbọ́fọwọ́ di tí lẹ̀ ń ṣe. Kí ló ṣẹlẹ̀? Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ó ti wá bí? Ó ti dé bí o. Ó ti dé bí wèrè. Wèrè ti dé bí o. Ṣé kó rí bẹ́ẹ̀ ti dé bí àtìyá rẹ̀? Ìwà àtìyá rẹ̀ ó dé o. Olóyún burúkú ti dé bí o. Ṣé kó rí bẹ́ẹ̀ ti dé bí ìwà àti ìnọ̀tì. Ọlọ́run àbàtì ń jẹ ni o. Ìdè Olúwa, ìdà Michael kó máa bà wọ́n. Àmì Jésù kó bà yín. Ègbé ni fún yín. Ẹ lè bá ṣe Ọlọ́run àbàtì jẹ. Ẹ ti dé. Àwọn náà ti ṣe tán, a ti fẹ́ kúrò lórí ètò kẹ́ tó wá tọwọ́ bọ̀ wá lẹ́nu. Ẹ̀ẹ́dẹ̀ lè rí wa tọwọ́ bọ̀ lẹ́nu. Ọlọ́run ló ní ètò. Ọlọ́run ló ń ṣètò ẹ̀. Ọlọ́run ló gbé wa dìde lásìkò tiwa yìí. So a pàdé níjọ́ Thursday, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Ọ̀rọ̀ yìí ò ní dojúrú o. Lágbára Ọlọ́run, gbogbo iṣẹ́ yín ò ní dàrú. Ọ̀nà yín ò ní dàrú. Ẹ máa lọ rí, ẹ máa bọ̀ rí o. Gbogbo tẹ́ bá fọwọ́ bà báyìí, ọ̀nà ló máa jẹ́ fún yín o. Ẹ rí bá ti ṣe, ẹ rọ́nà gbé gbà. Gbogbo nǹkan tẹ́ bá dọ́wọ́lé, gbogbo ẹ̀ ló máa yọrí sí rere. Gbogbo yín ọ̀nà yín máa dára o. Ó dáa o. Àwa ń lọ o. Ọ̀nà yín á dára o. Ọ̀rọ̀ yín ò ní gbogbo ẹ̀ ló máa yọjú sí rere o.
ṣeun ẹ ṣeun ó dìgbà.